Chief Sunday Ìgbòho tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho ṣá kí wọ́n bá gbogbo wa sọ̀rọ̀ ní gbogbo bí tí streaming ti ń lọ káàkiri ní gbogbo platform. Olóyè ẹ̀yin lẹ́ ń bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ nísìnyí wọ́n ń gbọ́ yín káàkiri gbogbo àgbáyé. Ó kí Ọlọ́run ọba tó láyé tó lọ́run ọba tí ó dá wa sí ìtọ́jú èmi ọba tó ní gbogbo lọ́dọ̀ tó lágbára lọ́dọ̀ yóò sálágbára kásòtò Ọlọ́run ọba tó láyé tó lọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo lẹ́yìn náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo bàbá mi ẹ̀yìn mọ́mọ́ mi látọ̀rí bàbá bá jẹ́ àdúgbòye bàbá dáadáa lálùbáríkà fọlọ́njẹ́ mi yóò fún bàbá ayélujára wọ́n fi kí gbogbo ẹ̀yin bàbá pátápátá ẹ wà lé programme yà àtẹ̀yìn mọ́mọ́ mi pátápátá àtẹ̀yìn mídíà pátápátá àtẹ̀yìn àti mi àtẹ̀yìn brọ́dà mi mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri ayé pátápátá àtọmọdé àtàgbà mo kí pé ẹkú àdúró tì mí ọlọ́ọ̀bá tó láyé tó lọ́rùn yóò bá mi dúró tì tọmọtọmọ orí mi wú inú mi dùn ẹ̀sẹ̀ jẹ́ kí ọkàn mi balẹ̀ pé mo lọ́lọ́run mo dẹ̀ ní gbogbo ọmọ Yorùbá ẹ̀jẹ̀ tí mo ṣe mi ò kábàámọ̀ pé mo sì nǹkan ṣe inú mi dùn gan ayọ̀ mi kún lọ́pọ̀lọpọ̀ torí pé ọ̀hún tẹ̀ sí ó wú mi lórí ó jọ mí lójú kan pé ayé ṣe gbógun tọ́ta gbógun pé wọ́n ń wá gbogbo ọ̀nà kí àwọn sá gbógun ti nǹkan bá ṣe pọ̀ ẹ̀ ń ìmẹ́láyà tó kí n fọkàn mi balẹ̀ Ọlọ́run bẹ lẹ́yìn ẹ̀sìn wà lẹ́yìn mi Ọlọ́run bá tó wà láyé tó lọ́run kò ní padà lẹ́yìn tọmọtọmọ kò ní padà lẹ́yìn nígbà tí Ọlọ́run nítorí mo mọ̀ pé wọ́n sọ wọn lóòkú bẹ́ẹ̀ ní àná sí mọ́ ya ẹ̀ wọ́n pé Yorùbá máa fọ́ gbogbo ẹrú láti Ọlọ́run nígbà tí wọ́n máa ṣe tí bàbá wa bàbá Bánjí Akíntóyè àtàwọn bàbá tí wọ́n wà lẹ́yìn wa tí wọ́n bá ń na fúláàgì Yorùbá nìsan tó kéde àtúpẹ́lẹ́ Ọlọ́run tó fún wa lórí ìdí wa wọn ní wẹ́ẹ̀lì kọ̀ọ̀kan wa láti Ọlọ́run àti wọn pé mo fi kí Ọlọ́run mo fi tọrọ àforíjì fún àwọn bírọ́dà mi bàbá táyà àti ọmọ mi ayéjì pé kí Ọlọ́run bá tó láyé tọ́lọ́run tó bá mi ṣàforíjì fún ọ àti Ọlọ́run mọ pé gbogbo nǹkan tó yẹ kó ṣe láyé lórílẹ̀‐èdè Yorùbá kan orí ṣe kí Ọlọ́run bá tó láyé tọ́lọ́run tó bá ń fún àwọn ọmọ wọn àwọn ìyàwó wọn sí wọn sì lè jù bẹ́ẹ̀ lọ. Mo tọrọ fún àwọn tí wọ́n kó lọ́nu ilé náà láwọn tó dúró ṣinṣin wọn ò yẹsẹ̀ Ọlọ́run bá tó láyé tọ́lọ́run kò ní padà lẹ́yìn tó náà bí àìrí àjẹjẹ fún ọ láwọn tó dúró tó ìpè tọkàntọkàn náà fi di àyẹn wọ́n sì dúró ṣinṣin náà wọ́n padà kò ní jẹ́ alájẹgbé pátápátá gbogbo ẹgbẹ́ lọ́gbà nítorí tí bá ní mo dá ẹgbẹ́ wẹ̀lẹ̀ mo fẹ́ dárúkọ gbogbo ọmọ Yorùbá àtọkùnrin àtobìnrin tó náwó lé mi lórí láti lé dóko ó mà nà bọ̀ tẹ náwó tẹ náírà tẹ sí wàhálà tẹ jẹ kó rẹ tẹ jẹ kí n mọ̀ pé mo lọ́lọ́run mo sì léyìn ẹsẹ̀ ẹ bẹ lẹ́yìn mi alọ́lọ́run rẹ padà lẹ́yìn gbogbo yìí Ọlọ́run pé nígbà tẹ́yìn dúró tì mí èmi náà dúró ṣinṣin mi ní dalẹ̀ gbogbo ọmọ Yorùbá máa yé mo dúró ẹsẹ̀ ní mo wà pẹ̀lú yín títà àbíjọ débi tá lọ mi ní ẹsẹ̀ mi lẹ́ni dalẹ̀ yín láti Ọlọ́run ẹsẹ̀ mo dúró Ọlọ́run padà lẹ́yìn. Thank you. All right. Yes. Thank you. Some revelations, because some of us also have our own intelligence networks. Okay. Have met with some of the bandits. We have met with some of their high commanders. One or two who have repented. They have sat down with us, not once, not twice. They told us that one of the northern governors is the commander of Boko Haram in Nigeria. Boko Haram and the bandits are one and the same thing. They have a sophisticated network. During this lockdown, their planes were moving up and down as though there was no lockdown. Moving ammunitions, moving logistics, moving money, and distributing them in different parts of the country. They're already in the south, in the rainforest of the south.
They're everywhere. They told us that when they finish these rural killings, they will move to phase 2. The phase 2 is they will go into the urban cities, going from house to house, killing prominent people. I can tell you, this is the game plan. By 2022, they want to start a civil war in Nigeria. Don't joke with what I'm saying. I have a PhD from Oxford University. I'm a central banker. We don't talk nonsense. So don't joke with what I'm telling you. I have this from the highest possible authority, higher authority of some of the commanders of the killers and Boko Haram. You said northern governors, past or present, Dr. Badaya? No, current. No, they said one of them is the commander of Boko Haram in Nigeria. One of them. And they are not looking for money. They have more than enough money. In fact, he told me they just came back from... That's the one did Baga. This tiny device today. On plan exactly. On ní ìdàpọ̀ tó kọ́ padàbẹ̀ kọ́ stop lójijì ọkọ̀ rọ̀bẹ̀ ọmọ ìyá tó wà níwájú tó gbọmọ kékeré ó gbọmọ ẹṣu ní ní kí ẹ ṣẹlẹ̀ àjì. It was terrible. Thank God, we were not kidnapped. Thank God, it was still terrible. It was terrible. We have problem with this. Yoruba land, we still have problems. But this of nínú gbóyè lọ sá lọ, ọ̀wọ́n nìyẹn tó ń lé wọn àtọ̀wọ́n boys ìyàwó tó ń lé wọn tó wọ́n sáwọ́ ní gbóyè kò sẹ́ni tó lè tẹ̀lé wọn wọlé ní gbóyè lọ sí wà kẹ̀kẹ́ tó dé lówé no beggar. Ibẹ̀ ni ó ti happen beggar. Yes, beggar, ibẹ̀ ló ti happen. I witnessed them for my first time. Nígbà tó ti ń pariwo láti jẹ, this is my first time. They are Fulanis. The Fulanis, they are Fulanis. Torí wọn bójú wọn, they are Fulanis. Yorùbá ò lè ṣe nǹkan bẹ́ẹ̀, they are Fulanis. Àná ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó boys yẹn tó jẹ́ pé òun náà níbo lọ́wọ́. Àwọn náà sáwọ́ kó fún àwọn boys yẹn ni. Ọlọ́pàá wa àkíyèsí wọn pé níbo ló ti rí bọ́mọ lẹ́dọ̀ àwọn náà ní láńsẹ̀nsì ẹ̀. Sọ́kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ṣé pẹ̀lú nǹkan tó àwọn Fúlàní yìí ṣe? Ṣé kọ́ pa àwọn tó nílẹ̀ Yorùbá ni? Àwọn boys náà ti kàn án sí wọn. Lẹ́yìn bàbá ẹ̀wọ̀n èèyàn méjì àwọn méjì wà lọ́sítà ẹnìkan tán parí ó dákun abẹ́rẹ́ dákun gbọ́dọ̀. Congratulations fún ẹ̀yin ará Ogun State nígbà tí ọmọdé yẹ mọ tó ń sọ fún wa pé a wà in danger ẹni kò gbẹnu ẹ̀ sàn wọ́n sì máa jí yín dáadáa aláì ẹ jẹ́ ya pé Dàpọ̀ Abíọ́dún ṣòro òun ni gọ́vnà yín jọ̀wọ́ sì máa jí gbogbo yín dáadáa. I don't care if as many of you got kidnapped ẹ máa jáde ẹni mi mo fẹ́ da ìlú rú ẹni mi mo fẹ́ gbógun wá sílẹ̀ Yorùbá àwọn tó ń gbógun ti dé báyìí and I care less how many of you got killed or kidnapped. Any governor, your governor is your responsibility, not me. Eléyìí ṣẹ̀ṣẹ̀lẹ̀ níjọ́ Friday. I can't show the images and don't ever ask me to show it. Tó bá wà lórí Koiki Media News Group wà ti rí níbẹ̀. So don't ask me to show you the gruesome murder. Wọ́n ti yìnbọn padà nù. Pa pastor dànù. Wọ́n fún pastor fìbọn fọ́ lórí. Ibi tó ti ń pe Jésù. Kíní kan Fúlàní pẹ̀lú Jésù. Àwọn eléyìí ò dá Jésù mọ̀. Kíní kan pẹ̀lú Jésù. Ìwọ ló mọ Jésù. Má pe Jésù.
wọ́n sì máa pa púpọ̀ nù yín dáadáa tó bá wá pa yín dáadáa ẹ wá lọ bá gọ́vnà yín ẹ béèrè lọ gọ́vnà pé kí lẹ ṣe tẹ́ṣẹ̀ tí wọ́n dá sọ̀rọ̀ tó wà nílẹ̀. As much as I'm a little bit knackered and tired, but I just wanted to just highlight these kó tó di pé màá lọ sùn kí n lè tẹ́ sí yín lójú ẹ̀yẹn tẹ́ wà ń lé. Ẹ ṣáà ti ní new president, so kí lẹ wá ń pariwo fún? Kí ni problem yìí tẹ̀ ń pariwo káàkiri tẹ́ ẹ jẹ́ ká gbádùn? Ẹ jẹ́ ká gbádùn lórí social media ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Wọ́n pẹ́ kó tó pa yín dànù. Wọ́n bá pa yín dáadáa ẹ bọ́ta. Èèyàn kan ló pa ní Paris wọ́n ti wà in the anarchy stage. Èmi ò ní kẹ́ lọ dàlúrú problem tí ẹ bá máa dàlúrú problem tí ẹ ṣe problem tèmi. I am 6,000 kilometers away from Nigeria. Mọ́mí wa kan tó sẹ́ndì ti Long Bridge yẹn lára àwọn tájọ́ ń ṣe Yorùbá nation. She was almost kidnapped today. Àmì lánàá rádà àti wà lẹ́ni ní ọjọ́ kẹta. Do I pity those at home? Ẹni ká shut up. Ẹlẹ́mi mo fẹ́ gbógun wọ Nàìjíríà. Ìborúkọ tèmi lẹ̀ ń dá káàkiri Kóìkì. Mo kí ń jàre ẹgbẹ́ ìyá wa. Wọ́n máa kidnap yín dáadáa. Wọ́n á pa yín. Wọ́n ti pa pásítọ̀ kan nísìn ibi tó ti ń pe Jésù nínú church. Ẹ̀rọ gbọ́rọ̀ Jésù ní tó wà ń lẹ́ni. Kí ni kan Fúlàní pẹ̀lú ọ̀rọ̀ Jésù? Gbá yìnbọn fún yìnbọn fún. O lájàra pariwo Jésù. Yìnbọn fún fìbọn fọrí ẹ̀. Mo sọ fún àwọn ilé wicked. Nígbà tí màláfíà tí mò ń play lójoojúmọ́ pé màláfíà ní wọ́n ń gbógun bọ̀. Ẹ rò pé last year nìkan ló ń sọ ni. Àbẹ́ ti ń dùn ẹ gbọ́ màláfíà. Àbí bẹ́ẹ̀ kọ́. Àìṣe mẹ́rin bọ̀ lápò ni. Over report tí mò ń kà from the Koiki Media team. Jẹ́ lọ mú jáde. Wọ́n àti bá mú yẹn jáde. Kákọ́ máa gbọ́ ilé lọ́jà rẹ̀. Ó kù díẹ̀ ni. Ọ̀rọ̀ pé Jésù pẹ̀lú Fúlàní tó ń gbé AK-47 dání. Ó lájàra. Kí ni kan Fúlàní pẹ̀lú Jésù? Ọ̀rọ̀ Jésù kan ló wà ńlẹ̀ yìí. Ọ̀rọ̀ ànábì kan ló wà ńlẹ̀ yìí. Anna ti wà in danger, ẹ̀ náà sì in danger. Lágbára láti sọ fún oyin kó jáde nínú gbogbo. Ìrọ̀ ilé kọ́. Ẹgbẹ́ àti ọ̀gá Jehova. Ọmọ Adéyẹmọ o. Ẹgbẹ́lẹ̀ ní Ọjọ́ òní ọjọ́ tó lápẹ̀rẹ̀ gidi gan-an ni fún gbogbo ọmọ Yorùbá dàda. Ẹ ò rí ni ọmọ Adéyẹmọ ọba ti pọ̀ ọ̀tá ìbáyọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n ní alákọ̀ọ́rí ọmọ ti lọ. Bẹ́ẹ̀ni. Èyí tí wọ́n ròyìn yẹ̀ olúwo ọba ń ló kúkú sẹ́. Sáńdì ọba Adéyẹmọ ìbò sàṣẹ́bẹ̀ lọ wà. Ọ̀gá máa dúpẹ́ lórí Olódùmarè ọba òkúri. Tí ọba ti tàbí wòlé kọjú òní ó tó pé kọ́ kí lọ fẹ́ wá láàrin àwọn ọmọ adarí mú gan. Tàbí tí ọba ti dàbí kí ọmọ láàrin ìfẹ́ kí lọ máa ń ṣe dá òfin ìró. Ọjọ́ máa dúpẹ́ lọ́wọ́ alágbẹ̀dẹ àyànmọ́ ọba tó fi ọ́ dára tó dùn. Ọmọ Adéyẹmọ o, ìwọ náà kọ́ Olódùmarè ọba ní kí ọlá lùdẹ. Sunday o. Tí bá wà lórí inú yàrá mi ṣe máa pè ní sí ni ṣe mo ní kẹ́ pè ní. Sunday Igboho sà.
Àbí mi ní Fúlàní terrorist. Ogun ló lè lé àárọ̀ Ogun ni wọ́n fi jagun. Dẹ́gbọ́n jẹ́ bóògùn ọ̀yẹ́. Ẹ̀jẹ̀ ànẹ́ta wọn lóògùn ọ̀nà. Sunday Adéyẹmọ Ìgbòho nìṣà ló ní ilẹ̀ Yorùbá gbòmìnira dandan ni. Máa wá gbọ́ o. Àṣẹ. Ìlànà Olódùmarè ni ọmọ ìlú ọmọ Adéyẹmọ o. Dákun mọ́rù làwọn oníṣẹ́ ẹ̀tọ́ kálukú mọ̀ fi dùn wọ́n. Orí kálukú ló gbé ọdẹ kò tó dùn. Wọ́n á máa gbọ́ o. Gbogbo ọmọ Yorùbá tàtà ń tẹ́wá lóye. Ẹja fọwọ́pọ̀ ká gbé ẹni tó lọ́wọ́ fi sẹ́ ká gbé lárugẹ gidi ni. Ẹni méjì wọ̀ wọn ò dùn ẹjọ́ òrodù lọ sí. Ìbá méjì kọ́ o. Ẹni tó lọ́wọ́ fi sẹ́rán. Ọ̀gá sí ẹni tó fara wọn Sunday ọmọ Adéyẹmọ tó fara tiwa akọni tiwa akọni jagunjagun ọkùnrin tààrà pọ̀dọ̀kẹ́lẹ́ ọmọ Adéyẹmọ wọn máa gbọ́n fẹ́ẹ́ sàgbà kan fún wọn ni ẹni tó bá ní kó òkú ní kékeré kó máa fọwọ́ àwọn síra wọn àṣẹ wọn ní kàkọ́ máa ṣe ara ìdókò dànù ìmọ̀jọ́ ayé pọ̀ ní kú lọ́wọ́ ọmọ gbá kékeré tó kékeré ìdáwọ̀ ilé ọmọ gbẹ̀yà gbẹdẹ òsì pàtàkì òní kúrò òdòkó tẹ̀ máa gbọ́ àwọn bàbá rẹ tó ti wà nínú gbé ìdájọ́ wọn mọ̀ fọwọ́ tí ó gẹ́gẹ́ ni àwọn alágbá jagun tí wọ́n ní jagun ṣáájú ilẹ̀ Yorùbá wọn mọ̀ fọwọ́ tí ó gẹ́gẹ́ ni Oòduà Ọlọ́fin Ọbàtálá Báṣọ̀run Àjàká Adẹ́ngẹ́tìrẹ̀lẹ̀ ẹ̀fọ́fọ̀gbẹ́rì tánáfọ́kúnlá òun lẹ̀ lẹ́rú ọmọdékùnrin ìjọba agonílá agoníkòkò alùpùpù àbáàkútù ògèdèǹgbé ẹgbẹ́gungun lè jẹ́ sàbó. Máa gbọ́dọ̀ sọ́kùn ọmọ Adéyẹmọ o. Ń bọ̀ ṣàkó tí mọ́ ògùn làyà wáyé náà. Ọmọ Adéyẹmọ Ìgbòho Sáńpolo ti pẹ̀tùpẹ̀tù tiẹ̀ ṣe ọ̀gbárùkú alárúkú lórúkọ lọ́rẹ̀ ìjọ ògùn làyà. Ọ̀sẹ̀ pé yẹn rí kẹ́ni máa ń dẹ bàbá rẹ lọ. Òrùkàtàrí gbàgbà. Kẹ́ni máa ń dẹ bàbá rẹ lọ. Alárúgbó parúmọ́. Sunday ọmọ Adéyẹmọ ní oṣù olùkọ́ òde gbangba. Sunday ọmọ Adéyẹmọ wọ́n ti dìbò bọ́ọ̀lù wọ́n ti wà lókè yẹn ní ẹbí ọjà kọ́kọ́ máa kú ni. Máa gbọ́ o. Sórí má bẹ̀rù ọ̀tẹ̀ mọ́. Orí ni gbogbo fùrùfùrù labalábá tí wọ́n ń dìbò lẹ́kùn. Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho sà òòrè bí wọ́n ti ń wọṣọ àkísà. Máa gbọ́ o. Yẹ gbogbo ọmọ Yorùbá àtàtà bá lóye. Akọ́dà ayé ọgbọ́n ọmọ Adéyẹmọ ní ẹja fọwọ́tì. Àti yìí débi tó lágbẹ̀rẹ̀. Ẹja àbọ̀ tẹ́lẹ̀. Èmi tún bẹ́ẹ̀ wọ òtún kò lè gbé wa débi kankan pa. Akọ́dà ayé ọgbọ́n ẹja àgbà ọ̀pọ̀ ká bí ẹni tó wọ́pọ̀ fi sẹ́ni lárugẹ ni. Ẹ máa gbọ́ wọn ní bó ní ẹsẹ̀ wọn lọ fara wọn ní. Igi igbó sórí ipò wọn dìgbẹ́. Ẹ̀rí ni àwọn àgbàlagbà. Wọ́n ní bí orí bá dúró tọrùn inú déyìn ọ̀tọ̀ọ̀tọ̀ gan ni. Sunday ọmọ Adéyẹmọ. Yéè máa bá òótọ́ òní. Ọjọ́ burúkú tó lápẹ̀rẹ̀ ní ṣùgbọ́n o àwọn tí wọ́n ṣerú kú ẹ̀ mo ò lè mú jẹ́ ẹ̀. Má ṣe pé ṣùgbọ́n nu rẹ̀ gbogbo ń tọ́ ọba tó ń pátápátá ẹ̀ bọ̀. Ìmọ̀lẹ̀ thank you. Àrò ọ̀rọ̀ mọ gbogbo ń tọ́ ọba tí àrò ọ̀rọ̀ mọ. Àwọn tó mú kọ́tò ná wáyé má ṣe pé o ṣùgbọ́n má jẹnu rẹ̀ ó gbófo. Gbogbo ń tọ́ ọba pátápátá àrò ní ọ̀mọ àrò mọ. Wọ́n máa fègísè lọ́lé wa kì í ṣe é mọ̀. Wọ́n lè fi ilé rẹ̀ wípé ìtàlọ́pọ̀ ni ìwòtọ́ lápẹ̀rẹ̀ lápẹ́jà ní tàmẹ́dọ́ ni. Ìmọ̀lẹ́ akébìrì ọmọ wọn ló kù mọ̀ṣọ́ àjílété mọ́bọ́lúwa mi dúpẹ́ mọ́ bẹ̀rù àgbà.
ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Good evening to my beautiful mother and welcome to the program. lẹ́yìn bàbá yẹn wọ èèyàn méjì àwọn méjì wà lọ́sítà ẹnìkan tán parí o dákun abẹ́rẹ́ o dákun. Wọ́n náwọn dákun àwọn bẹ̀bẹ̀. That was the church that was attacked by the same Bororo tí a ti ń pariwo láti bí ọdún méjì àtàbọ̀ nísìn pé we are all in danger. Like I said, I don't care because èyí tí à ń sọ fún ẹni ẹ̀ gbọ́ ẹni ẹ̀ wà interested, so why should we care? I have no apology for whatever is happening fún ọ̀pọ̀lọpọ̀ yín nílé until tẹ́ bá take the decision láti béèrè lọ́wọ́ àwọn representative yín tí wọ́n ń ṣe party tí wọ́n ń ṣe bíi pé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀. Then you will understand that responsibility ìlú ọwọ́ governor ló wà, ọwọ́ senator yín ló wà, ọwọ́ president yín ló wà. Àwọn bá ń travel wọ́n ní convoy bí sójà tó máa tẹ̀lé wọn àti àwọn ọlọ́pàá àti so many of them like that. You are just an average citizen. Ẹran níwọ tó máa mú so àwọn Fúlàní. They are not gone yet. Wọ́n pọ̀ sí ni. According to the report, Boko Haram have killed 5,000. I'm sure this report is not detailed, but let's just go with it. Within the last 30 months, let's just even go with that report. Even though gbogbo wa mọ̀ pé that number is more than that, but for argument's sake, ẹ jẹ́ ká kọ́ accept pé within the last 30 months, that's 1 year plus. They have recorded 430 different incidents. Eléyìí tó tún ṣẹlẹ̀ nísìnyí, ó lè má wà recorded. Wọ́n dẹ̀ lè má kà mọ́ numbers. Wọ́n ti pa olùṣọ́dànù, ti lọ, ti gbàgbé pò ń wá sáyé. Mo sọ fún yín pé Nàìjíríà tó bá pé 50 years old kò dúpẹ́ fún rí ẹ̀, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Èyí tí World Bank sọ lèmi sọ fún ẹ̀yin. Olóyè Dr. Sunday Igboho jáde, ó ní wọ́n ń pa àwọn èèyàn òun pé kí ló dé, and I'm not going to stay too late on this transmission tonight. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ní and then so what? Pé kí ló dé tó ń dà lóru? Ẹ sunkún, mo sọ fún gbogbo yín. Ẹlẹ́mi mo fi wá da Nàìjíríà rú. Àwọn tó máa da Nàìjíríà rú ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni. Another report láti the same Ogun State, or send the video and see me as well, which I'm not going to share with anybody. Torowa a little bit sensitive. Nigeria is in a deep mess. Ṣebẹ́tì ní new security architect. Ebe ń dùnnú.
ọlọ́run ti ṣe àti lọ́mọ Yorùbá tó jẹ́ inspector general police ẹ lọ pé náà ṣé ẹ ní nọ́mbà ẹ̀ ni ilẹ̀ wa ń yọ wá lẹ́nu tẹ́ ń rìkọ́dì fídíò tẹ́ ń sẹ́ndẹ̀ síta káàkiri tẹ́ ń fẹ́ máa disturb ayé wa tẹ́ ń fẹ́ ká gbádùn ẹ fi àwa sílẹ̀ káwa máa campaign Yorùbá nation ẹ̀yin tẹ́ fẹ́ ṣe Nàìjíríà ẹ mú Nàìjíríà yẹn dání ẹ mú dání dáadáa renew ṣege lè máa jẹ ibẹ̀ ti ní chief of staff àbí chief of army staff àbí kílẹ̀ ń pè tó jọmọ Yorùbá ṣèpógùn state lòun náà ti wá ẹ pé náà ẹ ímeèlẹ̀ báwọn terrorists yọ yín lẹ́nu lógùn state ọ̀ jẹ́ kẹ́ gbádùn ẹni bá kàn òun ló mọ òun lọ́rọ̀ tó wà nílẹ̀ tó o báyìí ti kàn wọ́ it's okay akókó ti sọ fún yín pé kẹyẹ ṣe iṣẹ́ òru mọ́ ẹ̀ dá wa lóhùn àmọ́ tẹ́ ń ṣe iṣẹ́ òru fún ṣẹ́yìn lẹ́pa Jésù ni kí ni problem yìí gan a ní ẹ fi iṣẹ́ òru sílẹ̀ for now Nàìjíríà ò safe ẹ̀ dá wa lóhùn ṣebí last year the same Ogun State yìí náà ẹ máa ń gbàgbé ìfẹ́ ti gbàgbé kọ̀tólùṣọ́ ti bí bá rántí pé ní ṣọ́ọ̀ṣì kan náà ní Ogun State àwọn Fúlàní wọnú ṣọ́ọ̀ṣì wọ́n disvirgin ọmọ 15 years old àgbàlagbà tó jẹ́ pé ọlọ́lọ́mọdé tó ti kọlu ọkùnrin wọ́n gbà sí fún un nínú ṣọ́ọ̀ṣì ń bẹ̀ White Garment Church là ń sọ yìí wọ́n gbé olùṣọ́ lọ but òun á ní Jésù máa resolve tọ̀dọ̀ tòun kí lẹ̀ ń ṣe night vigil fún nígbà tẹ́ bá mọ̀ pé ẹ̀yin náà níbọn tẹ́ lè fi protect ara yín bẹ́ẹ̀ bá kúkú mọ̀ pé fi máa ṣe ṣọ́ọ̀rù ẹ̀yin náà gba sójà síbẹ̀ náà kí lẹ̀ ń wà lára yín fún kí lẹ̀ ń disturb Jésù fún gan sef bẹ́ẹ̀ jẹ́ kí Jésù gan sinmi pẹ̀lú night vigil tẹ́ ń ṣe pásítọ̀ lọ pa kalẹ̀ nísìn a lè ṣú ẹ̀ má dẹ̀ sọ fún mi pé kí n ṣú ẹ̀ kí n má fún ẹ lépè ọ ti pa kalẹ̀ ti gbàgbé pọ̀ wá sáyé ọmọ ọjọ́ méje lọ́kó lọ èyí tó bá jọ́ bìrì ń bẹ̀ wọ́n á bò jẹ ni àwọn tára ń kan tẹ́lẹ̀ ìbí yẹn ṣe ń lọ ní another one tún ṣẹlẹ̀ ní Long Bridge ọ̀nà ló ní kán náà ọmọ yahoo ẹ̀yìn ọmọ yahoo wọn náà ní kinní lọ́wọ́ ọlọ́pàá wa ń béèrè lọ́wọ́ ọmọ yahoo pé where you na get this katakata wọn náà pẹ̀lọpọ̀ àwọn ọmọ yahoo ló lé àwọn Fúlàní ti Long Bridge bóyá wọ́n bá tún ṣe jàǹbá lẹ́nìí continue owó Yorùbá nation ni kí wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀mí Yorùbá nation pé kò ṣiṣẹ́ òun ni kò máa sọ má di gọ́vnà ẹ̀ mú tó máa protect ayé ẹ̀ ká tó dé ibi tá à ń lọ torí ibi tá à ń lọ àìtí débẹ̀ so ní access Kóìkì tó bá dẹ̀ sọ pé Kóìkì ẹ rán àwọn ọmọ kan wọnú gbó èpè lẹ́ máa gbà lẹ́nu mi èpè burúkú àti àgbàlagbà tọmọdé nu yín ẹ kúkú mọ̀ pẹ̀lú tèmi ò dáa èpè ní máa fún yín torí tẹ bá ń dé nísìn Kóìkì kí la máa ṣe máa rán àwọn èèyàn wọnú gbó lọ àwọn ohun lè rán wọnú gbó lọ nígbà tẹ ní gọ́vnà èmi Dàpọ̀ Abíọ́dún mo rí pẹ̀lú Tinubu Jágàròdì ẹ jẹ́ lọ pe àwọn ọba mo dárúkọ bá kọ̀ọ̀kan ṣèbó lọ́ba táwọn Tinubu lọ́ba ẹ jẹ́ lọ sọ fáwọn kábíyèsí pé èèmọ̀ ti wọ̀lú bó bá jọ́ máa gbé tutù jáde ni kọ́ tètè yá gbogbo ètùtù tó ń tọ́jú pamọ́ sínú àwọn pálásì yẹn ẹni kọ́ gbé gbètúgbètú jáde kọ́ pe àwọn onílẹ̀ if not wá pa ṣé gèsì yín lára wá pa ṣé gèsì yín lára renew ṣègè òun lẹ wà nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ I don't pity any one of you but ẹ̀yin kan pity ara yín now I don't pity any goddamn one of you so wọ́n pe Jésù kí lẹ̀ ń pe Jésù fún lóru tẹ́ ẹ̀ ṣe Jésù nínú yàrá yín tẹ́ ẹ̀ ń pe Jésù tẹ́ ẹ̀ ń disturb everybody káàkiri kí lẹ̀ ń disturb Jésù fún ẹ fi Jésù sílẹ̀ for now lóru ni mo sọ mo ní kẹ́ má pè lọ́sàn-án ẹ pè lọ́sàn-án ẹ pè láàárọ̀ kí lẹ̀ ń disturb ẹ̀ fún lálẹ́ ìwọ pásítọ̀ tó ò ní gbẹ̀tugbẹ̀tu òun pe Jésù ò dẹ̀ gbé security síwájú ó wá jẹ́ kọ́kọ́ àwọn fine girls ní ṣọ́ọ̀ṣì lọ ní sàwọn èèyàn kọ́ máa já sí fún wọn ni ó yà upon everything já wọn sí wòwò bí ìyá tí ó sọ̀rọ̀ ní 2018 ẹ gbọ́ gbà tí ìyá yẹn sọ̀rọ̀ ó ní I pity my people ìyá yẹn wọ́n bá sùn títí wọ́n jẹ́ kó wẹ̀
for 6 days olúkálukú kàn ń gbà sí fún nínú bẹ̀ ìyá níyà. So kí lẹ̀ ń pe Jésù fún? Ẹ fẹ́ ọ̀rọ̀ Jésù yìí sílẹ̀ kẹ́ má disturb gbogbo àwa tá a wà lórí social media. Mo sọ lẹ́ẹ̀kan sí I don't pity you. Yes, ẹ kọ sílẹ̀ sínú tàn pé Koiki sọ program kan pé òun ò pity you. I don't pity you because ẹ̀yin náà lẹ́ ń point finger sí mi àti gbowó ẹni mi àti gbowó lẹ́fà bára ẹ̀ náà wọ́n la fi Koiki ẹ fẹ́ bà Yorùbá nation jẹ́ o ẹ fẹ́ bà Yorùbá ẹ fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́ o ẹ fẹ́ gbógun wọlé ẹ fẹ́ gbógun ẹ̀yin wèrè born bastard ẹ jẹ́ mo yóò yà ni mo sọ fún yín kí Fúlàní tó kidnap èmi àti wọ́n lè kidnap Ìgbòho wàláì 1 million Fúlàní ò lè dá dúró lọ́nà o ta ọjẹ tẹ́tẹ́ yóò ní 1 million Fúlàní Ìgbòho nìkan ni mò ń sọ èmi kẹ̀rí òní kankan bọ̀kọ́ tó jí mi gbé níbí báyìí á jẹ́ pé MI5 ti compromise nìyẹn kí Fúlàní tó wọ UK tó máa jí mi gbé tí màá wá ní kọ́ bá mi wá owó tá a máa fi gba ransom ìlú ìtì dé problem ti dé nìyẹn but problem yìí ò ti dé ìlú yìí so I am 6,000 kilometres away renew ṣege lẹ́sẹ̀ wọnú ẹ̀ ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe ń dì pẹ̀lú economy owó mi dà ó wà nítòsí mi jẹ́ kó lọ jìnnà ìdẹ́rẹ́ ti ṣú so mo gbọ́dọ̀ gbé voice yẹn wálẹ̀ díẹ̀ torí èmi kan mo rán yín iṣẹ́ ìmọ̀tẹ́ ń pe Jésù fún lóru ẹ fi Jésù sílẹ̀ lóru wàhálà yín gan pọ̀ kí lẹ̀ ń pe Jésù lóru fún ẹ ní security kẹtẹ̀ gbé àwọn àmọ̀tẹ́kùn bíi méjì káwọn náà tẹ̀ máa dẹ́ngẹ̀ kọ́tẹ̀ gbé ṣakabula wọn kó tẹ̀ máa sí búlẹ̀tì níbẹ̀ káwọn yẹn dé káwọn náà máa pẹ́ àbíbọn làwọn rí látọ̀ nǹkan yẹn ẹ̀mí mímọ́ o ẹ̀mí mímọ́ o ha pẹ̀lú Fúlàní mo ní àwọn yẹn lọ burú jù àwọn ISIS akọ̀ ń sọ pé Boko Haram ló ń wá àkókò mọ̀ bí ISIS gan ni ISIS burú bàjẹ́ àwọn wicked ju Boko Haram lọ àwọn ò tẹ̀ fi gbọ́rọ̀ ẹ̀sìn kankan culture wọ̀ fi gbọ́ everybody ṣáà di fundamentalist Muslim kalẹ̀ lọ́fẹ́ tó bá mọ tán pè ní ISIS àwọn máa ń destroy ní so tabat ni wọ́n attack yín nísìn a kàn classify wọn because àárí wọn so àwọn àdèmọ̀ pé ISIS ti wà nínú Nàìjíríà ISIS is different from Boko Haram born bastard ṣọ́ọ̀ṣì wọn pariwo káàkiri ń disturb wa káàkiri kílẹ̀ ń disturb wa fún àná ẹ fi Jésù sílẹ̀ sórí tó ń dààmú yín máa pọ̀ gan nínú 4 years tájọ wà nú ẹ̀ gbogbo àjọ wa nú 4 years yìí ni sórí owó yìí wàá máa wá òní rí kò ń ṣe pé sórí ìwọ tó ń lọ pe Jésù yẹn kò síṣẹ́ ní Ogun State yẹn náà kí ló wá lọ ń pe Jésù fún lóru torí pé iṣẹ́ tó fẹ́ ṣe láàárọ̀ mọ̀ tẹ̀fí ló ń ṣe night vigil kí lẹ̀ ń ṣe night vigil fún ìlú tó sì security àbí tẹ̀ bẹ̀rù orí ara yín ń fara yín wé àwọn big church tó ti gbọ́n àwọn yẹn ní baba security wọ́n lè camp everybody sínú camp ni ẹ̀yin wá dá wà nínú igbó kan ẹlòmíà ní òun sometimes ẹ máa ní àwọn nílé wọ́n bá wọlé náà títí the other video tó send sí mi tí mo ní mo lè share ẹ bá rí ibi tí yẹn lọ kọ́lé sí olùsì kọ́lé sínú igbó náà ń kọ́lé ẹ̀ ń kọ́lé sínú igbó níbi tí Fúlàní káàkiri gbogbo onílẹ̀ Yorùbá tó ń jíyàn gbé ẹ̀ ń kọ́lé mo kí akérò African Confidential jàre káàbọ̀ sórí ẹ̀tọ́ ẹ̀ ń kọ́lé sínú igbó ìyẹn náà kọ́lé sínú igbó 5 million lọ́gbà lọ ẹ̀yin olórí burúkú tá a bá ní kẹ́ kó 5 million yẹn wá nísìn ẹ̀ máa ní kí la fi fowó ṣe ẹ̀yin olùsì ẹ jẹ́ mo yóò yá 5 million yẹn náà san wọ́n ṣe send the report yẹn sí mi ni inú Ogun State náà ló ti ṣẹlẹ̀ o inú Ogun State ẹ jẹ́ ṣègè aṣẹ̀wọ́nú renew ṣègè làwọn àánú ẹ̀ báyìí 5 million lọ ní bàbá yẹn náà san it's just the beginning màláfíà sọ ó ní wọ́n ń bọ̀ etí àwa ti di we cannot hear anything mo bẹ̀ yín ẹ fi Jésù sílẹ̀ lóru keep to that Jésù láàárọ̀ tó bá ti ń di 6 kọ́ ti gbogbo church pa ó tún di jọ́ kejì so that I lè stop because sori Dàpọ̀ Abíọ́dún Kogi State ni mo ṣì wà mo ì tí ì dé Ogun State
by the time tí bá máa fi dé Ogun state ó mọ̀ pé state mi máa fáyà gidi sórí pé mo rántẹ̀ díẹ̀díẹ̀ àti kúrò ní Kwara orí Kogi la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. a sọ fún yín pé this country is not for us. Everybody wan send the video káàkiri ẹ̀ ń fi tí ń disturb wa. Gbogbo ṣọ́ọ̀ṣì náà gan sẹ́ gbogbo ṣọ́ọ̀ṣì náà kò ó dàbí toilet. Gbogbo ṣọ́ọ̀ṣì náà gbogbo fídíò náà lẹ́ǹkan sí. Mo tẹ̀ mọ́ bí wọ́n tẹ̀ ṣó mi dáadáa bíi tíbọn yẹn bá mo tẹ̀ fi rí bíi tíbọn yẹn bá. Ẹ wò. Ok ṣáìdì bíbá ìbọn yẹn bá. Ẹ wò bàtà pásítọ̀ gan sef. Kí ni nọ́ọ̀sẹ̀sì kí lẹ̀ ń ṣe service fún lóru. Look at the whole building of the church. Ẹ wò church yẹn bó ṣe rí. So ẹ fi pé tẹ bá ti gate tọ́dẹ̀ máa gbọ́hùn yín láti ta. Ẹ̀yin lẹ máa ṣí géètì fún wọn náà. Ẹ̀yin ìwọ ló máa fọwọ́ ara ẹ̀ ṣí géètì fún Fúlàní nígbà tó bá dé. Ìwọ ló máa fọwọ́ ara ẹ̀ ṣí géètì. Yeah, Promax ìyàlẹ̀ wà náà ẹ̀. Ẹ̀ tí ì rí nǹkan kan. Ẹ̀ tí ì rí nǹkan kan. Ibi tí ìbọn yẹn bà lélẹ̀. Oró ó lọ nìyẹn. Nílùú tó ní security ẹ̀ ń ṣe night vigil. A ti sọ fún yín ní last year ẹ fi night vigil sílẹ̀ for now ní kẹ́ má ṣe ẹ̀sìn yín ní kẹ́ má pe Jésù bọ̀ ní alẹ́ tó bá ti ń di 7 by 8 gbogbo services tẹ́ bá fi ṣe ẹ jẹ́ kó tán ẹ sọ díjọ́ kejì ní gbọ́ ẹ ń pe Jésù kó wá fix Nàìjíríà ẹ̀yin ń pe Jésù kó wá fix Nàìjíríà. Nàìjíríà wá ń pa yín wọ́n ní 7 ọmọ ìjọ ló gbé lọ 7 ẹja gbọ́ audio a lè play ojú ẹ̀ jáde. lẹ́yìn fọ́fá àwọn èèyàn méjì wà lọ́sítà. àwọn èèyàn survive méjì wà lọ́sítà pastor ti kú ọmọ ìjọ 7 so that's about 9 people. Eléyìí ìjọ Friday ló ṣe ṣẹlẹ̀. Ẹ ń bẹ̀bẹ̀ fún ta ni? And that can get there. Idiot people over the place. Èmi ò ní sàn tẹ́ máa ṣe fún yín o. Bọ̀ mo ṣàfikọ́ ẹ̀kẹ́ máa tẹ́ ẹ̀ bá mọ ìlú kan wọ́n pè ìlú kan ní France ẹ̀ẹ́kọ̀ lọ́wọ́ tó ń ṣẹlẹ̀ níbẹ̀ dá sọ ní tí kan máa sọ nìyẹn. Interface mi ò nílà èmi ò but ìlú kan wà wọ́n pè ní Paris bí a tó bá Google tó bá ráyè rí àwọn nǹkan tó ń lọ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìn èèyàn kan péré lọ́kọ̀ pa o èèyàn kan péré èèyàn kan lọ́pa. We live in denial. Ẹ ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni ṣọlá owó tó ń wò yìí ó ti di 1 to 1 báyìí o tí bá ní 1 to 1 1,000 naira kò ń ṣe 1,000 naira to £1 so tó bá ní £10 that's 10,000 naira renew shege. We told you from day one pé àwa làwa nífẹ̀ẹ́ yín ẹ má dìbò ẹni kí n gbẹ́nu sọ̀hún pé èmi ṣe máa jókòó sí UK màá máa sọ fún yín pé ká má dìbò again pé kí ni mo mean by that pé kémi náà máa bọ̀ nílé mo ní èmi ò wálé ilé ò safe ẹ̀yin tẹ́ ń lọ́lé ẹ wà careful oríṣiríṣi ló ń lọ nínú Nàìjíríà of today. The crime will go up more than before. Crime rate is going to become 10 times more than before.
don't joke with your security. Ẹ̀yin tèmi tí ẹ wà lábroad tẹ máa fi sáré lọ́lé èmi ò lè ní kẹ́ máa lọ́lé, but don't joke with your security anymore and don't trust anybody. We are all now in danger. Forget about gbogbo tó ń lọ lásòrò gbogbo fẹsẹfẹsẹ, you know, gbogbo pẹrẹpẹrẹ tẹ máa ń rí táwọn channels ń show yín pé government, there is no government anywhere. Bọ́lá Tinubu ò lè curtail àwọn terrorists yìí o. What they want to do is also to destroy his government. Not that we are in support of his government. There will be more attacks based on looking at what Malafia saw lèmi sọ, because he warned us. Malafia Obadia ó sọ fún wa pé àwọn tá à ń bá dé bí a kì í rán yín létí. Ọba Ifọ̀n Olúfọ̀n Ìfifọ̀n Ọba Almaroof Mágbàbẹ̀ Ọlá 2021 lọ́pọ̀ ọba yẹn, àwọn same Fúlàní Bororo yìí. Odindi ọba lẹ̀ Yorùbá wọ́n yanjú ẹ̀ dànù, ọba wájà lẹ́sẹ̀kẹsẹ̀. This was on the 20th of April 2021. Olúfọ̀n of Ifọ̀n Ọba Almaroofu Mágbàbẹ̀ Ọlá is dead. In 2021, April 20th. A first-class monarch in Orulu Local Government Council area of Osun State. The Olúfọ̀n of Ifọ̀n in Orulu Ọba Almaroof Adékúnlé Mágbàbẹ̀ Ọlá is dead. Daily Post gather from the palace source that Ọba Mágbàbẹ̀ Ọlá joined his ancestors on Monday, April 19th, Ọ̀pá gangan, but his death came to the public knowledge only on Tuesday the following day. There's a lot going on our territory. Our territory is no longer safe. I know some of you might say, I am just overriding it. I say, okay, yeah, say that. Mommy wa to send message sí mi pé message tó she send ní 6 minutes before midnight. I'm still in shock. Ẹ̀wọ̀n páwọn tẹ̀ ń gbọ́ intan sọ lójoojúmọ́ Nàìjíríà lọ́wọ́ ibẹ̀ ló ń gbé. Àwọn lọ sẹ́ndì wọ́n ní the Fulanis are still on Ibadan and Lagos Expressway. I witnessed them today ìyẹn lánàá àná 2nd of July. Torí ká lè máa fi déètì sí torí ti bá nànà ní sẹlómìrè ní àná last year torí orí yìí ti gbálẹ̀ ẹ lè think. So àná tí mò ń sọ àná tí July 2nd 2023 ni mo ń sọ. No, I take that back. Mo mọ reason tí report yẹn Olúfọ̀n tí mo kà lẹ́ẹ̀kan yẹn tí Ondo State ni wọ́n pa lọ kidnap is not the one in Osun State. Because when I was reading the report, I knew that report was not right. So ilé gangan ni mo wá. Gunmen killed the itimo kọ́kọ́ ka yẹn mo take yẹn back. Yẹn is not the king tọ́pa.
ọba tọ́pa gangan ni mo ṣe fi kà jáde. Gunmen killed Olufon of Ifon in Ondo State. Because I knew, because Mama be reporting, she mixed up then. So, but let's read further. Gunmen suspected to be kidnappers. There's nothing like kidnappers. These are full-blown terrorists. The other one, Timo Kanye, is a different king entirely. That one is a different one. But eléyìí tí mo ṣe fẹ́ ká ẹ̀ gangan làwọn terrorists pa. Olufon of Ifon in Ondo State. And this one name is called Oba Israel Adeusi. Oba Israel Adeusi. Olufon of Ifon in Oshe, local government area of Ondo State. The traditional ruler was returning to Ifon from Akure after a meeting and ran into a barricade of, there's nothing called kidnappers. But Nigerian media have been told not to put them out there as terrorists. Olori Buruku ni Buhari, dead or alive, is in London now. I was having a conversation with my wife, before she knocked her off. She's so tired. It's been a long day for her. Buhari was an agent. Because tó bá ń ṣe agent, why destroy the Ajaokuta project? Tí Shehu Shagari ti gbé dé 84%. The same Buhari nísìn wà ní London, 6,000 kilometers away, nítorí pé òun ò fẹ́ accept àlejò ní Daura. The traditional ruler who was returning to Ifon from Akure after a meeting, but we know that there's nothing called kidnappers. These are terrorists. Ran into a barricade of kidnappers along Elegbeka area where the incident happened. It was gathered that his driver attempted to maneuver his way to avoid the kidnappers when they shot at his vehicle. And the state police public relation officer said the command had been trying to get in touch with the DV. Olórí burúkú ọlọ́pàá tó bá tí nǹkan bá ṣẹlẹ̀ nísìn, they are not there. Let me state it clearly too. Some herdsmen have reportedly invaded the farm of former secretary of the government, another story, Olufalaye, and attacked some of the workers on the farm after destroying. So it is not new when it comes to all these attacks. But we are people that live in denial. They accept pé ibi tó ń pè ní territory wa is in danger. And that is the reason why we will continue every day to highlight that ìlú tẹ́ ń rí yẹn is not working. Because if our people can no longer travel, mommy wa innocent, on ṣàlejò mi, she's still in shock. I don't know whether she's listening to me right now. And this was her message at about 11 o'clock to me. It was terrible. Thank God we were not kidnapped. Thank God this was still terrible. It was terrible. We have problem in this Yoruba land, we still have problem. But it's solved. Nínú gbóyè lọ sá lọ, àwọn àmì yẹn tó ń lé wọn àtàwọn boys ìyàwó tó ń lé wọn, so wọ́n sáwọn núgbó yẹn kò sẹ́ni tó lè tẹ̀lé wọn wọlé núgbó yẹn lọ sí wà kẹ̀kẹ́ tó dé Norway. Again, Ogun State, àwọn ti pásítọ̀ Ogun State, èyí tí wọ́n send sí mi. So within the space of today, 3 different areas within Ogun State is now being attacked by this Bororo.
but àwọn àpékò kan wọ̀ now because you are not understanding the message that we are passing every day. Every day we keep coming out. We are telling us that ẹ jẹ́ ká jọ ṣe kínní ká accept the truth. But we are no longer saved. Ẹni náà pé a saved, it's just a matter of time. Pé ká fún Tinubu ní time. Ẹ ń fún Tinubu ní time. Tí pàṣítọ̀ ti jábọ́ wálẹ̀ nísìn. Ẹ ní ká fún Tinubu ní time. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí. A ní pẹ́ lórí ètò ìrara. Because we have another long week to start again tomorrow. All I can say is our governors have really disappointed us. They have disappointed us a lot. History will remember each one of them for failing to protect innocent lives. For every soul tó ti kú nílẹ̀ Yorùbá from the hands of the terrorists, our governors, our representatives. Mo mọ̀ pé ẹ̀ ń wò mí. A mọ̀ pé ẹ̀ ń gbọ́ wa. We don't have the power to do anything for you right now. We don't have the power. We wish we have the power, but we haven't got the power. But àwọn tó ní ilẹ̀ Yorùbá, they will deal with every single one of you. Whether you are going to be alive or whether you die, you'll be dealt with. Because you have actually used the territory tó ń pè nílẹ̀ Yorùbá. Ẹ ti lò without making it work for our people. Mo rí bàbá kan, mo fi dárúkọ bàbá yẹn. Ó ń ṣe birthday. Wọ́n celebrate. Mo ń wo gbogbo àwọn bàbá yẹn. And I just check nígbà tí ìyàwó mi send it sí mi pé ṣé mo rántí bàbá yìí. Mo fi dárúkọ bàbá yẹn. Ẹni tó bá dẹ̀ get message yẹn tó bá yẹ pé bá lè ní knowledge pé ta ló lè máa ṣe birthday tó show lápẹ́. That's if you are really online. Bàbá yẹn ń jó. Mo á rántí pé bàbá wa Chief Tola Adeniyi was right by telling us that púpọ̀ nínú àwọn tí wọ́n fowó dí lẹ́nu lẹ́ni wọ́n refuse láti sọ̀rọ̀. Wọ́n fẹ́ dá sí ọ̀rọ̀ pé kó fọwọ́ kún bàbá Oracle tá mọ̀ sí Professor Banji Akintoye. Wọ́n refuse because wọ́n rí bàbá Akintoye as somebody tó gbọ́dọ̀ fọwọ́ kún láti support. They don't see it that way. So gbogbo bí bàbá Akintoye bí bàbá yẹn ṣe ń gbìyànjú to make effort, irú àwọn bàbá yẹn náà ó yẹ kí gbogbo wọn jọ ṣe kí ni pé ẹ jẹ́ ká jọ dàbò. Maybe because of the ambition. Ṣé rí ambition Bọ́lá Tinubu gbogbo ẹ̀yin bàbá tí ẹ sọ̀rọ̀ I pray pé impression yín àníyàn yín gbogbo effort yín pé lótìtọ́ ẹ believe in Tinubu pé ó máa ṣe justice tí kò sí nílẹ̀ Yorùbá. Ẹ gbọ́ mi dáadáa pé Bọ́lá Ahmed Tinubu kò ń ṣe bàbá tèmi, mo kàn lè pọ́nlé kí n sọ pé President Federal Republic of Nigeria níbo ló ti jẹ́ bàbá mi, mo mọ bàbá tó bí mi. Mo hope pé àníyàn yín sí lórí in tó máa ṣe tí ìran Yorùbá máa fi bọ́. Mo hope pé ó máa provide ó dẹ̀ máa ṣe within the time frame tẹ́yìn náà wò lọ́kàn. Ọlọ́run máa fún gbogbo alẹ́ mi gúngùn. Ọlọ́run máa dá gbogbo wa sí. Ikú ò ní pa any one of us àfẹni tí terrorist bá pa. Kò sí nǹkan tí mo lè ṣe sí yẹn. Tó bá jẹ́ pé mo ní agbára láti lè stop yẹn, I will. Torí church kan nísìn ni wọ́n wọlé
tó pa pásítọ̀ ọ̀rọ̀ Jésù ọ̀ràn tó wà ńlẹ̀ ẹ má yẹ ká parọ́ fúnra wa UK ò dúró lérí pé Jésù ló máa protect ìlú yìí as it is right now tí UK bá dúró lórí pé Jésù ló máa protect ìlú yìí máa ti di problem. Ẹ farabalẹ̀ is not to knock off Christianity or Islam torí làákàyè olúkálùkù bí ẹ mọ̀rọ̀ sọ àwa mọ̀ gbọ́ gbogbo yẹn jágbajàgba ni. UK is not putting their resources on Jésù láti fi protect ìlú yìí. They are putting their resources on training people and trying to find out where the crime is going to happen using all the mechanism of technology, human resources, human power, so that nobody will be able to make what we call this place ungovernable for them. As we speak right now, mo fẹ́ really mẹ́nu lọ sórí France. France is at the stage of anarchy right now. Ó ti dé stage anarchy because whether this is right or wrong is a different deliberation for that. Olúkálùkù ló ní argument ẹ̀ pé n tó ṣe kí ló wá lé tó yìí tí wọ́n ń fọ́ ṣọ́ọ̀pù tó ń jalè wọ́n ti lù ti gbogbo ibi tó ń kó bọ́n sí ní France bí ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí. In tó ń lọ ní France yẹn could also be another external injection ló ń lọ nínú France. But ibẹ̀ kọ́ ni mo fi gbọ́rọ̀ lọ orí tọ̀dọ̀ tiwa ni mo dúró lé lórí. France bí ṣe ń bá yín sọ̀rọ̀ presently right now àwọn ọmọ yẹn ti invade ibi tó ń kó bọ́n sí ìbọn ti wà lọ́wọ́ àwọn yẹn náà. So France is now at a very very anarchist stage. Wọ́n pe Jésù Kristi wọ́n dẹ̀ pe Ànábì Muhammad wọ́n reinforce àwọn èèyàn tó jẹ́ ọlọ́pàá about 45,000 is now outside tó ń ṣàìsùn to bring normality back. So gbogbo pé ẹ̀yin ń pe Jésù yẹn kó wá resolve problem Nàìjíríà ẹ ti ṣí èrè ni mo sọ fún yín ẹ má bínú fún èdè tí mo ń pè yẹn. You are all crazy. Orí yín ti ń gbálẹ̀ because tẹ bá ń pe Jésù pé kí Jésù wá sọ̀tẹ̀ kí Ànábì wá sọ̀tẹ̀ káwọn oníṣẹ̀ṣẹ̀ wá sọ̀tẹ̀ no. Everybody knows that inú gbóyè làwọn criminal yìí wà. But yet they refuse to fund the security operatives láti penetrate wọn olùgbò lọ bá wọn. Ẹ wá pe Jésù pé kí Jésù wá resolve problem yẹn. How is that going to happen in 2023? Ọ̀nà wo ni Jésù fi gbà láti wá sọ pé òun máa bá yín lórúkọ Jésù kí terrorist má pa wá? You are living in denial. Every single one of you is living a denial because we are now in a situation where if care is not taken, mo bàbá yìí nísìn alọ́mọ àníyàwó bí àyàwó ẹ̀ wà lára nǹkan kó lọ báyìí ó ti pa kalẹ̀ nísìn ó ti gbàgbé pò ń wá sáyé not because of his own fault but because the fault of a system tí kò protect bàbá ẹ̀ but bàbá ẹ̀ wá assume pé inú ibi táwọn ti ń ṣe ìjọsìn yẹn Jésù máa protect ẹ̀. You are crazy. Don't bastard gbogbo yín. Ẹ ní kí Jésù protect that vicinity that ń ṣe ìjọsìn. Knowing fully well pé àwọn tó ń bọ̀ àwọn ọ̀fẹ́ mọ tó ń jẹ́ Jésù àbí ànábì àbí oníṣẹ̀ṣe they are ready to create the mayhem. Ẹ má tètè gbàgbé wọ́n wọ church lọ ní Ondo State ní Ọ̀wọ̀ wọ́n pa àwọn èèyàn dànù níbi tó ti ń pe Ọlọ́run ní ọ̀sán gangan mọ́ àárọ̀ nìyẹn ṣẹlẹ̀ ẹ̀yin wá náà yìí ṣe ìjọsìn lálẹ́. I mean, are we crazy people in that nonsense jagbajantis country called Nigeria? If we're not crazy people, I mean, during the daytime in Ondo State, that is less than a year plus, they invaded, they massacred people, they killed people, and they went out
And up to date, nobody has been pinpointed for that atrocity. And then the same set of people are still now replicating the same thing by saying we are running a night vigil service. I pity a lot of those churches. Already I've told you, stop this night vigil. There is no security in that contraction that you are calling Nigeria. UK that have the security, àwọn èèyàn lè máa ṣe night vigil. Nigeria do not have that in place right now. Let us think before more people will die. More Yoruba people, Kunle Bakers, Abagbalagba, Nibaje fún. Respect. More people will die. We love you so much that we have sacrificed every time we have to continue láti máa sọ fún ẹ̀yin tẹ́ wà nílé pé we are in danger. This danger is not gone yet. And now tí Tinubu wà níbẹ̀, the probability that this ṣe rí pé nígbà tó fi ṣe election, everything went down a little bit because àwọn náà wo bí tó fẹ́ já sí, wọ́n dẹ̀ rí pé kò já sọ́dọ̀ tiwọn, ọ̀dọ̀ tí wa ló já sí, because Tinubu is a Yoruba man. So whether we like it or not, ọ̀dọ̀ tiwa ló já sí, and that literally means that Tinubu will control the realms affairs of Federal Republic of Nigeria for 4 years. Mighty Bami saw 8 years. He only has 4 years right now. Yes, we expect him as well to protect and defend that entity called Nigeria, because Nigeria is still a country until further notice when it will eventually cease to be that country anymore. But for now, it's still a country. And I'm not referencing to all these other nonsense people that are telling you rubbish, because they don't know what is called a country. Toba Montan in a country, they will even go and fight for their local government before they start talking about just like that. They're crazy. They live in another world entirely. But today, there's a well, Sherry, ayé tá ń gbé nísìn, Koiki Obama sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, ayé tẹ́ àwọn ń gbé nísìn nìyẹn, ayé tẹ́ yín ń gbé tẹ́lẹ̀ yẹn lè má sọ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ bá máa sọ fún wa pé ká má máa sọ àwọn nǹkan báyìí mọ́. We are living in a world where a lot of things are happening. Ní London lẹ́yìn nísìn, àwọn LGBT, they were parading, and you don't have any right. Àfi tó bá gbé nílùú yìí, wọlé wá Nàìjíríà kó máa bú wọn, wọ́n bí bàbá ẹ̀dá kó bí wọn tó bá wà ní UK. Chọ́ọ̀chì tí ó wà ní UK wọ́n tí ì pé pọ̀nrín chọ́ọ̀chì náà dá kó sọ fún àwọn LGBT pé wọ́n ní right, even if it's not in accordance with the scriptures. Ayé tá à ń gbé nísìnyí nìyẹn. So àwọn kankan wà wàá máa di júbìn tó rí ni. We are no longer living in the era of our parents. Some of our parents has no other choice than to accept some of what we are doing, because era tí wọ́n yẹn, èmi ò tí gbádùn bí wọ́n sì mi gbádùn náà. She has been to 23 countries. I have not been to 23 countries around the world, and she has been to 23 countries. Èmi gan fúnra mi. So that means pé era tí wọ́n yẹn, era tó dání tí Nàìjíríà dá, àwọn gbádùn ẹ̀ díẹ̀ nítorí pé the system was still working to some extent. But right now we are no longer living in that era, because I have not been able to live the kind of life that she lived during that era. So if we are now telling you that this contraction, then how can be shared lórí train? I walked on the train before, and I'm not joga, because they are very, very close, and they have their right. We don't have to agree with them, but gbọ́dọ̀ sọ yẹn síta
inú ilé tiẹ̀ ló ti máa sọ pẹ̀lú àwọn fámìlì tiẹ̀. Tó bá ti kúrò nínú ilẹ̀kùn ilé ẹ̀, you will have to respect whatever is outside, even up to a dog. Ìyàwó mi máa ń ever sọ fún mi, ó máa ń sábà sọ fún mi pé tá bá ti wọlé ká bọ́ gbogbo aṣọ wa, because ajá wà lórí bus tó ní right tó jókòó sórí bus. So ìgbà tí wọ́n bá dẹ̀ mọ̀ tó bá dé wà jókòó sórí that same bus. Nígbà tó ń ṣe public, ìyẹn ló ṣe pé ní public transport kò ń ṣe mọ́tò tiẹ̀. Ìgbà míì tó bá kọ̀ rìbọ̀ ní bus tó máa rí pé wọ́n gbé ajá sórí chair, wọ́n máa ń dà kí lè gbé ajá sórí chair fún. That literally mean that ìjọ tó bá rí chair tó jókòó sí yẹn wọ́n lè gbé ajá síbẹ̀. So tó bá ti délé wà bọ́ṣọ yẹn. Tó bá dẹ̀ tí ìpè owó òfin má tún gbé wọrí bed. So these are the kind of life that we're living in. We're no longer living in that era. So this false narrative pé Nigeria máa da, this country will, you're all crazy. You're crazy. Bomb bastard ní gbogbo yín. You are all asking a system that is continuously failing that it is going to work. And we are telling you that this system is not for us. Mo kí ẹ̀gbọ́n mi the real norm. Mo kí gbogbo ilé ẹ̀kọ́ sẹ́ má bínú pé I couldn't mention name because we are not joking tonight. So this situation that everybody is telling us that, you know, Nigeria will be great, you know, we will all live side by side, we will be, I mean, how is that going to happen? And in any society, if the security is gone, there's no longer society. That is why I am telling you that there is an anarchy situation in Paris that they are trying to bring back, because tí wọ́n bá tètè gbé wá padà, that means that the government have lost the battle. Because if security ò bá sí lọ́wọ́ government mọ́, forget it. You're no longer, that is no longer a government. So as I speak to you right now, situation tó ṣẹlẹ̀ ní France, tí Macron ò bá tètè gbé wá sílẹ̀, tí kinní ẹ̀ bá ṣe ń continue tó tètè kọ́bẹ̀ wálẹ̀, then it means that the government have lost the security. Which is exactly what is happening in Nigeria. Fair enough. Bola Tinubu is not even up to 2 months. It will take time to adjust. It will take time to put the structure in place. And that is exactly what he has done. By bringing in the new faces of the chief security from the military to the navy. And this is good. You might not be happy with the, you know, with the numbers and the names of those that are being put in there, because that also is part of why we say Nigeria is not working. Because if Nigeria was working, we would definitely have, you know, a society that will bring everybody in. So Tinubu is not going to trust the Igbos and give them chief of defense staff. What's that saying? Tobasa Sigon said, "I want to let you born Tinubu, chief of defense staff. You give it to Igbo man." That is why we say we are not one. It's not going to give you. It's not going to give the position that will protect him for the next 4 years to the Igbos, knowing fully well that they can overthrow the government. Do you know that by Monday law line will be, according to the report, all the generals they want to come and law, they have to go. I was reading Showore's report 2 days ago. I'm sure some of you have read it. Where what they've done now is each of the generals don't resign, retire, voluntary, this is voluntary retirement, they have to go. They are now giving them juicy money, according to Showore report, that they are giving them bulletproof car money. You know why? So that come out disturb government in Tinubu láti fi gbàjọba lọ́wọ́ ẹ̀. So this situation that everybody is just thinking that Tinubu ti dé bẹ́ẹ̀, Boko Haram máa ń lọ, mo tún fẹ́ lo ọ̀rọ̀ àlùfànṣá yẹn. I will just say you are all mad. Torí tí bá sọ ní Yorùbá,
Yorùbá yẹn máa ń dàbí ó dà pé tá a bá ti ń sọ ní Yorùbá yẹn ó dà pé ìyẹn máa ń fẹ́ fún àwọn èèyàn ní impression pé ọmọ ṣe ń sọ̀rọ̀ bí ọmọ aláta báyìí you are all mad ni mo sọ fún yín ìwọ tó bá ní mo sọ bẹ́ẹ̀ pé mo ń sọ̀rọ̀ bí ọmọ aláta you are also mad because this impression that Tinubu ti débẹ̀ everything will just there will be the security will be fine you are mad because tí bá sọ ní ti Yorùbá ìyẹn máa dùn yín dáadáa but mad yẹn you are all mad so automatically you think that because Tinubu is there now it stopped the Fulani from stopping you on the Lagos-Ibadan expressway or Long Bridge or Mowe Bridge just like this our mother said ẹ jẹ́ ká gbọ́n kọ́tọ́ tó sọ lẹ́ǹkan sí. It was terrible. Thank God. Oh. Again she's thanking God because wọ́n ẹni tó bá yọ lórí ẹ̀ thank God náà ni but ṣé tẹ́ èmi bá drive nísìn I saw on the M6 I told you we were an international platform M6 is one of our motorway there was an accident happened here as well so ẹ má fi pé UK is a place that is so smooth ẹ lọ sí France nísìn ó ti wà àní wọ́n ti kó bọn àwọn ọmọ yẹn ti wọlé wọ́n ti kó bọn tí mo rí lọ́wọ́ wọn ìbọn gidi mò ń sọ yìí kò ń ṣe ìbọn tọ́ yìí ìbọn gidi ó ti wà lọ́wọ́ àwọn boys yẹn ní Paris báyìí wọ́n fọ́ ṣọ́ọ̀pù kan wọ́n kó gbogbo ìbọn tó wà nù ẹ̀ ibẹ̀ kan mò ń lọ milk dànù sí orí M6 tripper tó ń gbé milk lọ ṣe fi pé driver yẹn máa sọ pé thank God bóun survive no this is because God yẹn ni àwa gbọ́ sétí tó pọ̀ jù so everything we automatically link it with God and that is why God tún jáde lára voice note mọ́tà àìsàn èmi náà kò sí bá a ṣe fẹ́ sọ àmà sọ God it's because nǹkan ti fi ó ti wà embedded mọ́ wa lára so there is nothing we can say without adding God to it we have to add God ṣé àwọn pé àwọn ọmọ Nàìjíríà kan fi try nonsense yẹn ní UK ní year kan mo rántí local government náà but is here in England wọ́n ní tó bá fi bẹ̀rẹ̀ meeting woman kan ní kọ́kọ́ pray wọ́n ní gbégbé prayer kúrò jáde prayer òṣìwò la fi máa pray ní bíbá wọ́n gbégbé prayer tó bá fi pray kó lọ́ọ́ máa pray nínú ọ́fíìsì ẹnìkan ó wà lórí I'm sure somebody that lives in England here might probably have read that article ó di wàhálà pé àwọn ọ̀rọ̀ gbé prayer kankan wá sínú local government council meeting leave that prayer alone to yourself because o fi pray fún ẹni tó believe in God that means pé o fẹ́ fà sórí ìrìn nìyẹn some people don't believe in that God tẹ̀yìn sọ yẹn àwọn kan believe in it God tó ń sọ yẹn àwọn kan believe in that God so why do you want àwọn kan pọ̀ ní atheist they don't believe in God but sometimes they are more kind than the evil people that believe in that God àwọn tẹ́ ń pè ní atheist yẹn tó bá wọn pàdé you realize that they have pure mind pure heart èmi ti wà nílùú yìí ó tójọ́ mẹ́ta and I've been with different categories of places especially nínú protest nínú rallies I've attended LGBT rally I've attended different rallies tó bá pàdé wọn wà wá máa realize pé nísìnyí mo ṣe wá understand pé òyìnbó ń jà ó ń jà fún àwọn tó wà ní Niger Delta kò lè débẹ̀ rí and they don't have to believe in God. Oh yes, if tẹ́ bá fẹ́ pè wọlé, we have so I still have less than 2 hours in the program in my last. So the line, if you want to call in, I'll take a couple of calls. Atheist, ẹ tó ń pè ní atheist, H-E-I-S-T, tó believe nípa Ọlọ́run kankan, they are much purer in heart than some of you tẹ́ ń pè God yẹn. And for God, if in disguise, bomb bastard. Hello, caller. Hello, my brother. Carson. Oh, Kalembi. The Lord bless you. Amen. And the Kushe Tapu. Awani. And the Pupeti Chief Sunday
Sunday Igboho tá a tún lè ṣàjọyọ̀ ẹ̀ tí ò jẹ́ pé àwọn àmọ́ọ̀nà ẹ̀ ní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run tó bẹ̀rẹ̀ ohun gbogbo yóò parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà. Mo sáré fẹ́ sọ̀rọ̀ lórí kíní kan máa irritate me. Thank God you've got the year of through our I think that the sórí pa pé okay ṣé kẹ́ ẹ má sọ pé 8 years ma and we say yes ẹ̀dẹ̀ ti kọ́ 4 years. Ọlọ́run ní kò sílùú mọ́ àwọn ènìyàn ń sọ pé wà my brother ẹ bá rántí nǹkan tí mo sọ ní 2000 wọ́n analyse àwọn mẹ́ta tó wà very important Tinubu Àtìkù àti Obi. Mo ní Tinubu tó bá ti wọlé kẹ́ńbárì pé violent and talkery ó máa gbàgbóró there is no doubt about that. ẹ ṣáà ti rí àsáré ẹ ṣáà ti rí àsáré tó kúbọ̀ tó ní god láti lọ sí odi ilé agbára ìlú Nàìjíríà títọ́ kí lọ bẹ̀ tó lọ gán ọ̀nà ẹ̀ tó dẹ̀ give press tó dẹ̀ sọ̀rọ̀ and nothing happens again ó tún jáde ó tún gbé kan síta and nothing happen then ẹ̀rí kò sí nǹkan tí bàbá ìfẹ́ ṣe kò sí àṣẹ sọ lẹ́nu I pity for the pastors and for the àwọn àgbà wòlíì àwọn tán ti wá di adviser ẹ̀ now I don't know what they are thinking. Àti jẹ ló ṣe wọn àti pé ẹlẹ́nu màrí máa jẹ ni wọn. God said there is no nation ẹgbẹ́ máa rọ̀nù ẹ kò ní wọ́ọ̀kì ni. Now ìbáàgbé play fáwọn àwọn generals àwọn tó ní kó máa lọ yẹn ìbáàgbé play fún wọn ẹ̀yin náà fọ̀rọ̀ rora yín wò. Ṣé ẹni tó ṣì ń tẹ̀ pé by even 10 years ẹni tó ṣì ń tẹ̀ pé òun ṣì fẹ́ jẹ chief of army staff ẹni tó ṣì ní program kan tó fẹ́ ṣe ní next year ẹ̀dẹ̀ ni kó máa lọ lọ́dún yìí ẹ̀rẹ̀ báwọn yẹn máa lọ are you telling me they are happy? How many Yorùbá ló wà nù wọn? Majority wọn Hausa ló pọ̀ nbẹ and you are telling me pé Hausa will be happy? Forget about that. Ṣé rí gbogbo marima jẹ tó tí Tinubu ń ṣe kiri yẹn a máa ń gbàgbé ọ̀rọ̀ bàbá yẹn sọ wípé ambition ló bá débẹ̀ ó ní bó tiẹ̀ jọjọ́ mẹ́ta òun ṣàfẹ́ bí you to forget things ó sọ pé tẹ̀ jọjọ́ mẹ́ta ní òun ṣàmà di president ó ti mú ìyẹn ti ṣe fún but I want to tell you kò lè parí 4 years kò possible àwọn ọmọ Igbo tẹ̀ ṣe rí yẹn wọ́n ṣì ń expect nǹkan tó máa jáde ní kóòtù tẹ́ bá lọ sí platform mọ àwọn tẹ́lẹ̀ obedience tẹ́ bá gbọ́ nǹkan tó ń sọ ẹ ti máa mọ̀ pé tí òbí gan bá débẹ̀ ìlú gan ò lè rúbọ̀ àwọn tó ṣe sọ pé òbí á débẹ̀ á ṣe nǹkan kan it's not possible. kẹ́rí pé wọ́n ṣe ṣọ́ọ̀rù àwọn agbénipa àwọn Fúlàní they are ready to destroy now because kì í ṣọmọ wọn ló wà bẹ́ẹ̀. wọ́n bá wọn kan discuss ní inú mọ́tò ń gbàdá bọ́ láti church mo ní do you know what ara nǹkan tó gbé Tinubu débẹ̀ ní Yorùbá nation. If not because of the tension, my brother, if not because of the tension of Yoruba, only step down for Tinubu in primary, kò ní débẹ̀. But the fear pé these people, pé Tinubu tí ò bá tán bá fi kán fi tù wá lójú ni, òun náà ṣe gbé síbẹ̀. Bí Fìdẹ́dẹ́ ṣe gbé tíṣẹ̀ tí màá síbẹ̀ wọ́n mọ̀ ọ́. Mo máa ń tẹnu mọ́ kínní yìí. Ṣẹ́rí ẹ jẹ́ kí from September upward tí kéèsì kóòtù bá ṣe bó bá ṣe fẹ́ ṣe bó ṣọ́ọ̀tù ló já sí wàhálà bó jósì ló já sí wàhálà wọ́n ní Tinubu ò ní débẹ̀ àwọn tọ́ọ̀gì Tinubu á dìde tọ́ba ló bí ò ní débẹ̀ àwọn ọmọ Igbo á dìde so the peace is not in that nation then wọ́n náà gbowó wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ní student loan ta ni ọmọ pẹ̀kúrò tó máa rí student loan wọ́n gbàgbé owó tí Ṣíbàjọ tó ń pín kiri where is the money today? ìgbà tí kòrò kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn tó wá láti UK wọ́n kó PPE wọ́n sẹ́yìn dẹ̀ sí Nàìjíríà
àwọn senators rẹ̀ olópin wọ́n ní ká kó bá àwọn doctor kan máa fi ṣiṣẹ́. People forget things so easily. Kò dé ọ̀dọ̀ àwọn doctor, àwọn pp lásán, àwọn max àti glove, àwọn senators, àwọn tó wà ní kinní náà pé kinní yẹn máa para wọn lọ́wọ́. Have we forgotten? And the same people are the people in the government now. Okay, tell me the kí ni Tinubu ní, kí ni power tó ní tó dàbí ti Buhari tó wá fẹ́ kọ́pù àwọn Buhari gan wọ́n àwọn Haúsá máa súná sí nǹkan tó wà nílẹ̀. Ayélujára tó ń bóun sẹ́rù bó ń bòsì lásán ni sẹ́rù bóun nìkan ló ń sọ̀rọ̀ ni. What are we talking? Jẹ́rí gbogbo àwọn tó ń sọ pé ti débẹ̀ náà ìgbà tó ti débẹ̀ ṣé nǹkan ò lé sí. Adé ìṣe bẹ̀rẹ̀ ní bó ṣe sọ kì í ṣe wọ́n ló ń sọ. Ẹni tó bá rí ìrànlọ́dọ̀ iwájú á mọ̀. They are just starting. Nothing has happened for now. Nothing has happened for now. Wọ́n ìfún mi bá mi sọ̀rọ̀ ó ní 500 wọ́n lọ bí ata kò lè dín ata ráìsì lásán 500. What are we saying? Where is the money? Àwọn senators wọ́n fẹ́ increase owó wọn by 130% despite the money they are collecting. Àwọn tó ń gba 30,000 naira àwọn ò sọ̀rọ̀ tí wọ́n bóyá wọ́n máa increase it. This is the same government. What are we talking? Ó máa yé wọn, my brother. Ẹ jẹ́ kí wọ́n máa continue by the time tí kéèsì court bá parí tó bá dọ̀tún ló já sí tó dọ̀sí ló já sí àmọ́ state Nigeria. God bless you my brother. Ẹ ṣé gan-an. Mo kí dádì wa tí ọba wa dá sí, mo kí gbogbo àwọn èèyàn wa. Gbogbo fídíò tí mo fi ń wọ̀nyí látẹ̀kan ẹ̀, this is Paris. 100 million euro is already lost. So, literally, Macron is losing the security if things are not brought under control. This is the current situation as we speak right now. Over hundreds and hundreds of cars are being burnt, as you can see right there. It is now a different thing entirely. So when our own people are now trying to link God with the current crisis that is going on in Nigeria, Tinubu has a lot of work to do. How he's going to do it, I don't know. But Gbajabiamila already hinted us. And I believe I should have that video right here. The weight of Nigeria is not the weight that any normal, ordinary human being can carry, except with the help of Almighty Allah. It is evident, therefore, that the Almighty Allah is with our president. He is carrying the weight for him. Let's listen to it again. The weight of Nigeria. The weight of Nigeria is not the weight that any normal, ordinary human being can carry, except with the help of Almighty Allah. It is evident, therefore, that the Almighty Allah is with our president. He is carrying the weight for him. And this means that it's a big weight. Because we don't have the capacity. And when I'm talking about capacity, I'm talking about the intelligential to stop the monarch of these Bororo. This happened to her yesterday in somewhere in Mowe, in Ogun State. My brother African Parrot TV, thank you so much. And the rest of you as well that have joined us at the early hours. There is danger. Mokiya Bemeleke, Ebaki, Grandma, Ebomi David, Adegoke, and so many of our intelligent listeners. This platform is for intelligent people. 2 years ago, I was labeled as the bad Yoruba man. Tofiwa da Mokindadiwa Omitola Kende.
ẹni mi ni mo fẹ́ wá da ilẹ̀ Yorùbá rú mo ń bẹ̀ yín nígbà yẹn ẹ dá mi lóhùn ẹni kì í gbẹ́nu sàn ẹni mi ni mo ń ti Ìgbòho ẹlẹ́mi ni mo fẹ́ wá kógun wọlé ẹni àfẹ́jẹ́ kí Tinubu débẹ̀ àwọn kan tún náà tún ṣiṣẹ́ fún Tinubu olúkálùkù ń sọ tiẹ̀ oríṣiríṣi lẹ fi lé mi lára so do I pity you? I don't pity anybody ẹni tí Fúlàní bá pa kó wọn àtọ́lọ́n kọjọ ọmọ àyànjọ́ ẹ̀ lọ́hùn I don't pity you no kò sí tọ́ba type orúkọ mi lórí social media lẹ́nìí oríṣiríṣi headline oríṣiríṣi allegation because ẹ fi ipò máa sú mi so ẹni tí Fúlàní bá pa mo sorry kò sí nǹkan tí mo lè ṣe sí mo kẹ́yìn tẹ́wà lórí mixlr my people comrade plan B a ti wà nínú wàhálà ẹ má pè Ọlọ́run kankan it needs manpower ẹ má pè àwọn Yorùbá nation àní ọmọ ogun kankan náà so kí lẹ fẹ́ pè Yorùbá nation people fún náà a sì níjọba ó léye tí let me see kí ni budget Ogun State ní 2023 so cause èmi ò nírò budget yẹn ẹ jẹ́ ká lọ wò kí ni wọ́n budget fún Ogun State it's a lot of money. It's a lot of money and I'll tell you the figure ó wà níwájú mi but kí n tó fún yín ní figure yẹn ẹ jẹ́ ká tún gbọ́ nǹkan tí ìyàwó ẹ̀ sọ so Dàpọ̀ Abíọ́dún ní budget tó ti sign so òun ní responsibility yín mo kí Mr. Taiwo mo kí gbogbo ẹ̀yin mọ́mí wa èmi ní àbúrò yín but mo sọ fún yín pé mi ní last man standing torí ìfẹ́ tí mo sọ fún yàrá mo ní nítorí wọ́n máa ń pè ìfẹ́ tí yàn ní sí tá à ń ṣe ni ìfẹ́ ta ní sí ni ẹ̀gbọ́n tó lóye sọ lánàá torí ọ̀pọ̀lọpọ̀ yín expect pé kó ti dalẹ̀ olóhùn ní dalẹ̀ ọmọ Yorùbá mo sọ fún yín pé mo rí kò ń ṣe pé ó háìdẹ̀ fún mi bọ́ kò ń ṣe gbogbo nǹkan ni mo gbọ́dọ̀ máa sọ síta lẹ́yìn àwọn ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ àti àwọn ìyàwó àti màmá tó bí alẹ́yìn bàbá Akíntóyè I am still the closest person to Olóyè ẹ mọ iye calls tó ń pè nígbà tí mo wà nílé ẹ̀ tèmi àti ẹ̀ máa wà confidential tó máa ní ra coordinator wọ́n ti pè mí tẹ́lẹ̀ mo kàn ní kọ́ pè mí padà in 5 minutes kẹ́ lè ṣètè wá síbí báyìí láti ní yàrá tèmi máa lọ bá ní pálọ̀ èmi àti ẹnìkan ní different timing táwọn èèyàn máa pè lóru àgbékọ́lẹ̀ padà àtàwọn ọba tí mo gbọ́ gbogbo tó ń sọ because ó fẹ́ yẹ kí n ní privilege láti gbọ́ nǹkan tó ń sọ ni èyí ilẹ̀ iṣẹ́ wa ń sọ nísìnyí pé èèyàn burúkú ni ó máa tààràn yín ta ìran wo ló fi tà but these are not for public consumption torí pé kí ni tó bá yẹ kó fẹ́ ta ìran wa ni kí ló fẹ́ máa ní kí wọ́n máa gbọ́ àwọn calls yẹn fún and these are very highly classified information mo sọ fún yín pé ọba méjì ìkan give go ahead pé tó bá lè pakọ́ padànù so tó bá pa yín ọ̀pá yín tẹ kò sí nǹkan tí máa ṣe sí because nígbà tó lóye tá à ń jáde wọnú gbó lọ tá à ń lọ up and down back to back púpọ̀ nù yín were pointing finger at us ẹ̀ náà wà la fi dà lóru. We were not kidnapped. Thank God this was still terrible. It was terrible. We have problem in this Yoruba land in which. Ìyá yẹn ní we have problem in this Yoruba land. Ó ju problem lọ. This was in Mowe. The other one ẹ̀rẹ́ ká gbọ́ ti àwọn pásítọ̀. Òkú ló sùn lẹ́lẹ́yìí. ìtàn Fúlàní wá ṣe níbí báyìí lọ. Kò ṣeyèméjì ó ní in táwọn Fúlàní wá ṣe òun lélẹ̀ ní within the space of
a month. Another video to send to me, you are too sensitive. I cannot even play the audio out of it. 5 million lọ́nà ènìyàn náà san. So kí lè wá rò pé ẹ fi pé tàbá ń sọ fún yín pé gọ́vnà yín lówó lọ́wọ́ 472 billion is the budget for 2023 in Ogun State. Ogun Assembly passes 472 billion naira. Ìyẹn owó ṣì owó tó ti di tissue pé mo fẹ́ because ilé nìkan mo ṣe ní tí mo fi ń ṣe presentation. This is the money. 472 billion of this was what your governor Dapo Abiodun has immediately signed the budget into law. Ṣé ẹ mọ̀ pé nínú ẹ̀ lọ́ọ́ tí máa fi take care security yín? So ṣe wá jẹ́ pé mi lè point finger sí àti Igboho àti Baba Akintoye àtàwọn tá à ń pariwo Yorùbá nation. Ṣé àwa ni problem yẹn ni? Ṣé mi mo ní kí Fúlàní wọlé máa pa yín ni? That is the job of the governor. Ó yẹ kó ní intelligent káàkiri so that wàá lè curb problem yẹn within the whole Ogun State. Mélòó gan Ogun State gan? But because they care less. However, the lawmakers reviewed the recurrent and capital estimate as well as the project revenue in 31 different areas across 26 agencies. The passage of the bill followed the presentation of the report of the House Committee on Finance and Appropriation by the committee chairman Olakunle Shobukanla. After Shobukanla also moved the motion for the adoption of the bill and was seconded by the vice chairman of the committee, Ganiu Oyedeji, the House Assembly subsequently supported the motion through unanimous voice vote. By the time we look at the breakdown, which I can do tonight, nínú owó ilé ẹ̀kọ́ fi ṣe ìtọ́jú fún yín náà, nínú owó tá à ń sọ yìí, nínú 472 billion tí gọ́vnà yín sign, òun ló jẹ́ kí security wà nínú ẹ̀ náà, because security must be part of this budget. So ẹ ṣe wá ń pe Jésù, kí ni Jésù ní ṣe pẹ̀lú yẹn? It has nothing to do with Jesus Christ. It has nothing to do with Muslim. It has nothing to do with our tradition. It got something to do with the governor to protect every citizen that lives and walks in Ogun State, across all the network, across all the local government. That is the job. In that every weekend you see them, putting images out. And I don't think some of you understand that. They are there to serve you. Osun State, also your state, Oloshi wedding. When the state is in total crumble. They won't expect make a state and co work. Every now and then they're never in the state. If I be the governor and say lálẹ́ yìí nísìnyí ó lè wà ní abẹ́ ọmọ kan tó ń ṣe fàájì tí ilẹ̀ bá mọ́ wá fly pẹ̀lú helicopter láti Abuja padà sí Guinea abẹ́ mọ̀ pé helicopter ló máa fi gbé ni ìwọ ló rò pé ìbọn òmùgọ̀ ni wọ́ ó rò pé governor Ọ̀ṣun state ni wọ́n Ọ̀ṣun state none of them is sleeping in the state chopper ni ìwọ máa rí helicopter yẹn ni ṣebí inú ọgbà wọn ló máa láǹdì sí adé wọlé wá ṣe fi convoy gbé jáde láti inú state. And then our governor alone lawyer, but governors of state, these are governors that doesn't sleep in their state. So how about us if we more okay? If you want to buy say in pariwo in ton share Ogun State, olórí burúkú governor wa lábẹ́ ààbò ní sin ton ṣe fàájì lọ́wọ́lọ́wọ́. So ta ló wá jẹ́ ṣé mi lè kí n kó stress yẹn sára àbí governor? Ṣé mi ni governor yẹn ni? I am not the governor. But I want highlight the problem yẹn pé danger ta wà yìí governor lè kó deal pẹ̀lú ẹ̀. It is the responsibility of the governor. Bẹ́ẹ̀ni ẹ̀yin á máa defend wọn tó bá kọjá nísìn gọ́vnà tó Ọ̀ṣun state ní tó bá kọjá mo kí mọ́mí wa ìdívalè ẹ̀gbọ́n mi ìdádìwà Dáréjò mo kí n sà gọ́vnà tó yẹ kó wà nínú state kò sún state ẹ̀ ó lọ sùn sí Àbújá lábẹ́ ààbò pẹ̀lú gẹ́ ọ̀kan tó ń fún ní doggy style tó tẹ̀ mọ̀ pàgbàlagbà lòun kó má kó sórí ẹ̀ tó bá di àárọ̀ wá fẹ́ helicopter wá fi move ẹ̀ wá. Do you know how many all those helicopters tẹ́ ẹ̀rín tó ń lọ lókè yẹn àwọn governors yìí nìyẹn àárọ̀ lọ máa ṣe move wọn kọ́ helicopter náà tẹ̀ já kó já wálẹ̀ kó pa wọn dànù
born bastard. And we are here now, àwọn èèyàn wà all over the world and feel fún yín and concern fún yín, ẹ̀yin kan wà concern fúnra yín. Àfi kẹ́ máa kẹ́ bá ti ra data 2 naira yín 200 naira òṣì yín data ẹlòmíì tún àwọn ọmọ mi ló máa ń jẹ́ kí n mọ̀ báwọn máa ń yá data ẹ̀ yá data ẹ̀ wá yá data yẹn wá jókòó sórí ibi tèmi ti ń sọ̀rọ̀ ẹ̀ bá máa point finger fún wa kò ní dá fún gbogbo yín. Ṣé mi nìyà ń jẹ? Ti jẹ́ṣu àtẹ̀yìn lálẹ́ yìí nísìn bẹ́ẹ̀ ni mo ti jẹyin kọjá láàárọ̀ ọlọ́run ẹ̀ kì í sọpọ̀ àwọn orin lálẹ́. I'm very okay within the little that I have. Ẹ̀yin ò wá okay because kò sí security. Nàìjíríà nìkan lẹ́yìn lo burglary káàkiri lẹ́yìn táwa bá ti fi kíìtì tàdé sún kan sí lẹ́yìn, that's all. Kò sẹ́ni burglary kìíní kankan because Jésù Kristi kọ́lá gbé. Yes, I mean you can pray in your house for evil attack because ojú tẹ fi ń wòyàn báyìí ní oríṣiríṣi ojú òṣì káàkiri ẹ lọ fojú yẹn knock governor yìí kó jábọ́ lórí helicopter tó ń gbé bọ̀ láti Abuja because inú state lẹ́ẹ̀kan máa sùn. These are governors doesn't sleep in the state. Monday to Sunday they are not sleeping in the state. Bí a deputy wọn lè máa sùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan but àwa lẹ́wà máa point the finger sí bígbà tẹ́ pé àwa ni problem yẹn. Ṣé mi ni problem yẹn? Èmi kọ́ ni problem ní Ogun state now. We are highlighting that we are all in danger. Ní wọn pa pastor kan ẹ gbé bọ́dì ẹ lọ́kẹ́ lọ drop ẹ̀ síwájú ilé gọ́vnà náà tó bá pa tẹ bá tì mọ́ pé ìfẹ́ sí. Òkú yẹn níṣẹ́ òtútù di problem because tó bá gbé lọ mọ́ṣúárì wọ́n máa charge wọn lówó owó tó ní tẹ́lẹ̀ in the first place. 2 o'clock la máa parí program yìí. ìtàn Fúlàní wá ṣe ibi bàrẹ̀ lọ wọ́n wá ọjà gbogbo bí ẹ̀wù bullet lára lẹ̀ so bullet ní ìdí bullet lẹ́wọ̀ so pastor tí wọ́n parí ibi bàrẹ̀ ẹjọ́ wọ́n ìgbà tí wọ́n lọ ibi ọ̀nà ọ̀dọ́ aṣíwọ̀lówó yẹn náà gbà lọ. And this is Redeemed Christian Church of God. Lára àwọn branches wọn kan ni. Headquarters ní full security. Subordinate ní security. Ẹ̀yin wá ń fara wé headquarters. Ṣé ẹ mọ̀ pé tó bá fi lọ sí headquarters firepower wà níbẹ̀? Kí Fúlàní try láti lọ sí the main headquarter RCCG. Ẹ mọ̀ pé wọ́n níbọn nínú bẹ̀. Tó kó sójà jáde. But ẹ̀yin kélébé kílẹ̀ ń ṣe night vigil fún ẹ̀ ń fara wé headquarter ẹ lọ join headquarter now tẹ bá kúkú mọ̀ pé fi máa ṣe night vigil ẹ lọ join headquarters yìí kẹlẹ̀ protect àwọn èèyàn yìí. Why are you putting our people in danger? tí ó ẹ fẹ́ pe Jésù Kristi. Why are we putting our people in danger? Àwọn tó kó lọ nísìn 7 people tó kó lọ tọ́bìnrin bá wà láàrin wọn nísìn wọn máa bá àwọn sùn lọ́fẹ̀ẹ́ ni àwọn yẹn kàn tẹ̀ ń jẹ kínní yẹn nísàlẹ̀ lọ́fẹ̀ẹ́ ni wọn ò sanwó fún un. And we are there every day telling you guys that the situation is getting worse. So wọ́n ń ṣàlàyé ibi tí ìbọn bá lélẹ̀. No, ẹ̀yin ò gbọ́ nígbà tí wọ́n tí Fúlàní terrorist wá fi assassinate bàbá wa sínú ilé. Let's listen again. ẹ káàárọ̀. Kẹ̀rẹ̀ tá a bá káàárọ̀ nǹkan ẹ̀ bá ní ká kálẹ̀ ni ní ká káàárọ̀. We are telling you that the country is no longer safe for every one of us. Kò safe àwọn àtàwọn àníta, kò safe ẹ̀yin tẹ́wà nínú ilé. Ẹ fi kò safe fún wa ni. You think we are happy that the money is 1,000 naira? Òfin ìpinnu mi ń dùn sí. Where 10,000 naira nísìn kò ra unit 134 unit electricity fún mi mọ́ pẹ̀lú àwọn family mi nílé. 10,000 ta fi ń ra 134 unit ó ti di 104 unit wọ́n yọ 30 kúrò lórí ẹ̀ because of this inflation. Tẹ̀fí pàwọ́ náà mọ bó ṣe ń pe Ọlọ́run ni. Ẹ stop gbogbo night vigil tẹ́ ń ṣe especially in church kékeré yẹn. Ẹ ní man power ẹ dẹ̀ ní governor tó fi solve the problem yẹn. Ẹ fi night vigil sílẹ̀ for now. Ẹ pe Ọlọ́run níwọ̀n bá tẹ lè pé títí di 8 o'clock kó kẹ́ ti church kólúkálukú máa lọ. Tí bá jáde lóru yìí nísìnyí which I can still go out. Tí bá lọ fi gbogbo church wọ̀nyí wọ́n tẹ́ olúkálukú ti lọ.
bí àwọn church kankan tó jẹ́ táwọn ti Yorùbá náà lọ máa ń ṣe night vigil ọ̀dẹ̀ máa tira wọn mọ́nu lẹ́nu wọ́n dẹ̀ gbọ́dọ̀ control voice wọn torí ilẹ̀ ti ṣù. àní kẹ́ má ṣẹ̀sìn àdẹ̀ni ká má ṣe ìjọsìn but for now Yorùbá territory is in danger. Gbogbo bí tẹ̀lé ń kọ́ àwọn léyìn sí mo yẹ bá ṣòta church náà lọ sí ẹ̀yàn máa wọ́ndà pé kí ló fantastic nínú bíbá dòkò síbi tí Ọlọ́run ti lè gbàdúrà but ẹ̀ ń kọ́ church sí gbogbo bí tó yẹ pé àwọn people kọ́ máa fẹsẹ̀ rìn wọlé ni wọn ní di mọ́tò ok ẹ lè bí kankan bá ṣẹlẹ̀ nísìnyí bíbá àyàn máa pé 999 within 8 minutes maximum wọ́n máa dé bíbá mo kí mọ́mí wọn comfort ológun jà mo kí yàwá títí lọ́la. This is what we are saying to you that, you know, responsibility of the state is with the governor. Kò ń ṣe mi, kò ń ṣe Baba Akintoye. But we are telling our representative that, look, mi kẹ́ má ṣe politics then ṣe. But this politics is not even protecting our people anymore. Our people are now in danger. And we are concerned. We can't continue like this and be living in denial. Then ẹ̀yin tí ẹ wà ní abroad, ten tí àwọn tó wà nílé. I hope you can see it again now. Bàbá kókó ti sọ lẹ́yìn náà bá ti dọ̀la olúkálùkù ti gbàgbé. Ìta ló rántí àwọn tó pa lọ́wọ́. Ta ló pay compensation fún àwọn tó pa. Òkè rà pé Tinubu fún wọn ní 50 million. Ọlọ́run jẹ́ kó rí gbogbo 50 million distribute fún àwọn tó yẹ kó fún. Inú 50 million náà lọ́ máa ti jí 20 nínú ẹ̀. Every one of us is now scared every day. Kọ́ ọba dé láti Nàìjíríà báyìí àyà kó sókè ni. Hospital zero, security zero, education zero, warfare zero. Why should we then want to? Mo sọ fún yín pé tó bá dọ̀là lágbára Ọlọ́run kọ́ lọ́n ṣọ́ mi dọ̀là máa print Titanic máa tó lẹ́yìn mọ́ yín wíwá sódà kọ́ lè máa rí. A ní Titanic ní Nàìjíríà ó ti sink. Ó ti sink. Ẹ̀ ń farawé àwọn mídíà tó ń parọ́ fún ní Nàìjíríà. Ẹ̀ ń farawé àwọn kíní kan gist lover pẹ̀lú security. Púpọ̀ nu wọn those big influencer yẹn táwọn náà bá fẹ́ mú wọ́n mú pẹ̀lú security gidi ni. Ó wà expensive láti ní orderly àbíkílẹ̀ máa ń pè. Because you will be responsible for them. So tẹ́ bá dẹ̀ mọ̀ pé fẹ́ máa ṣe night vigil ẹ gba sójà síwájú chọ́ọ̀chì kẹ́ra gogoro fún kó ti mọ tí kó má kàn lọ yìnbọn pa yín nígbà tó bá ti mọ gogoro yóò ní torí àwọn yẹn náà bomb bastard ni wọ́n. So gbogbo ẹ̀yin churches kékèké àní kẹ́ má ṣe prayer àní ẹ fẹ́ ọ̀rọ̀ night vigil sílẹ̀ for now. It's so painful to be seeing these kind of footage. Àbáyé ti kú sílẹ̀ lẹ́nìsín. Kò sí forensic òyìnbó kárí láyé. We have a long way to go. Ẹ̀wọ̀n kó wọ́n ṣe forensic kankan wọ́n kọ́ gbé bọ́dì yẹn gbà mí gan incident ẹ̀kọ́ pé wọ́n gbọ́dọ̀ tí touch anything wọ́n kọ́ gbogbo ẹ̀kọ́ wọ́n document anything òkú ti kú náà nìyẹn. So how do we want to now even identify think tèmi gan tẹ̀ ń waste time mara mi gan pẹ̀lú gbogbo yẹn tẹ̀dí wà pé àti èdè level yẹn rárá incident bá ṣẹlẹ̀ báyìí nísìnyí bíbá àwọn tó máa wọ white wọ́n máa dé àwọn forensic máa take capture gbogbo àyà picture àyà àgbẹ̀ kankan síbẹ̀ wọ́n lè tọ́jú ẹ̀ for the next 5 years later lọ́kọ̀ wọn sọ pé kí ni ìfẹ́ ìjọ the same person tó lọ ṣe kankan ní Manchester ẹni ìfẹ́ ìjọ the same person tó lọ commit a crime why they match it together and automatically they can pin the person and say ìwọ ló pààyàn kan ní àdúgbò wa ní 5 years ago. Incident kan ṣẹlẹ̀ ní àdúgbò kan ní tíyàn kan send image sí mi video mo wá lórí Twitter mo wá lọ wo video bọ̀bọ́ yẹn fi gba bicycle lọ́wọ́ man yẹn mo post ẹ̀ but mo lè post ibi tí yẹn lórí YouTube but mo post the other one tí ẹni tó bá mi record to send ẹ̀ sí mi ẹ̀ mọ̀ kí mo ní freelance káàkiri all over the world and you can also help us as well if you see anything that is Koiki then send it later just take a short clip and send it to me
bọ̀bọ̀ dúdú yẹn fẹ́ gba bicycle lọ́wọ́ èèyàn kan wọ́n á sọ fún ẹni tó send ẹ̀ pé bọ̀bọ̀ ní bicycle yẹn stupid èèyàn mọ̀bẹ dání ó wá ń súnmọ́ now òun ti wà lọ́spítù nísìn dó wọ́n arrest bọ̀bọ̀ yẹn náà ó wá padà lọ fi báàgì ẹni tó bá wà lórí Twitter máa rí delivery driver leave the bicycle alone because we have too many psychotic people around the world bí wọ́n ṣe ìfilẹ̀ ní prison ni because I'm wondering kí ló fẹ́ fi bicycle yẹn ṣe these are branded bicycle anyway okay I don't know eventually ó stab bọ̀bọ̀ yẹn níkùn wọn ló stab ẹ̀ lẹ́ẹ̀mejì bọ̀wọ́ pin òun náà mọ́lẹ̀ tọ́lọ́pàá fi dé. That is a society that have security. Àwa ò tí ní security rárá. So ẹ fi gbogbo ọ̀rọ̀ church service ten ṣe sílẹ̀. We are 12 minutes to the end of the program. 2 ni máa parí program yìí. So that ká lè lọ sùn. Ìtàn Fúlàní wá ṣe ibi bàrẹ̀ rẹ̀ lọ wá. Bí a Bible gan ló wà lẹ́lẹ̀ pẹ̀lú máa náà kan sẹ́. Ìtàn Fúlàní wá ṣe. Ṣé ẹ ṣe ń gbọ́ Fúlàní ni? A ti ń sọ fún yín pé Fúlàní wà láàrin wa wọ́n ń bọ̀ àti fẹ́ wọn mọ́ra gan àwọn gan náà máa fún wọn ní information pé church yìí máa ń ṣe ìjọsìn church tẹ́ pé tó bá gbá gbogbo yín lọ gbá yín bọ̀ nísìnyí ní 1 million naira nínú account so why are you putting yourself in risk kí ló ń fira wá sínú risk fún àwọn ọmọ ìjọ yín nísìnyí tọ́nà sọ́bẹ̀ ní gbogbo fóònù tán lò bí a tó bá kọ̀ ní fóònù kékeré kan tó máa fi ń ṣe TikTok because when I look at the host, church there, I mean, yeah, they're just a branch to the, Redeemed Christian. I'm not about to release statement. Be out there, think about Nigeria, the headquarters of Redeemed. I'm not sure whether they've released any statement, because this is a Redeemed Christian Church of God. Àwọn ọ̀gbọ́ pọ́kú ẹ̀yin tẹ́ wà ní UK ẹ̀yin Redeemed tó wà ní UK ẹ̀yin ọ̀gbọ́ àbí kó ìkíní kan ló gbọ́ ẹ̀ ní human feelings. Kẹtẹ release statement kẹtẹ lè kà síta pé èyí tẹ́ wà lamẹ́ríkà Canada Europe Asia so bàbá Adébóyè gbọ́ pé wọ́n attack church àwọn kan ní kínní nonsense and jagbajantis ẹ̀ka àbàkà ara nǹkan. Ìtàn Fúlàní wá ṣe ibi bàrẹ̀ rẹ̀. Mo lè fún yín ní description bẹ́ẹ̀ ni ẹ ṣe sùn kalẹ̀ fẹ́yìn tẹ́ ẹ ti rí fídíò yẹn aṣọ green lọ́wọ́ wọ ṣòkòtò brown òun ni pastor bẹ́ẹ̀ báyìí ló ṣe káwọ́ sókè ó wà nílẹ̀ aṣọ yẹn ó wá sókè dé ẹ̀pọ̀n ìṣó belt wà nísàlẹ̀ ẹsẹ̀ yẹn cross lọ báyìí plastic bag kan wà ẹ̀yà fi ń gbé wọn fẹ́ fi gbóúnjẹ tẹ́lẹ̀ ní kò tẹ̀ yéèyàn plastic bag kan wà nílẹ̀ ilẹ̀ lẹ́yìn wà táìlì ni. But tẹ́ bá wo further down orí ẹ̀ fèsì bí lẹ̀kùn tí àwọn tí àwọn ní pákó àwọn ní tí àwọn ní white yẹn so bí ẹgbà tí ìbọn yẹn bíbá yẹn ìbọn yẹn ti bà so ẹ̀jẹ̀ yẹn Nàìjíríà olórí burúkú nínú Nàìjíríà yẹn ó kàn mú ẹ̀jẹ̀ lójoojúmọ́ ni ìlú yẹn kàn mú ẹ̀jẹ̀ lójoojúmọ́ ni. Accident kan náà ṣẹlẹ̀ ní Benin ọ̀rẹ́ àbí nǹkankan ní last week accident yẹn bad gan to links muke ẹ má jẹ́ kí àwọn kidnapper ń bọ̀ lọ́dọ̀ wọn kó túbọ̀ máa fi music disturb yìí níjọ́ tí kidnapper bá débẹ̀ kí á lọ máa stop music of him disturb. I don't think they do networking with the big headquarters. So kí lẹ wá ní branches fún káàkiri. Waste ẹlẹ́lẹ́ni. Méjì wà lọ́sibítù. Wọ́n ti kó méjì kọ́ lọ́nà kó lọ àbí mẹ́sàn-án. Wá ọjà gbogbo bí. Ọ̀ níjà. Mo ń wo gbogbo lẹ́lẹ́ church yẹn. Tàbá ní Yorùbá country àfún ẹni security church gan lè ní access láti ní fund tó máa gbà but the most important thing that will be secure kò sí security ní state kankan everybody Ọ̀yọ́ lẹ́wà
wọ́n farawé àwọn diaspora ti gbọ́n tó bá ń bọ̀ ló máa ń béèrè fún extra security ni tó bá fi wá ṣe nǹkan wọ́n dẹ̀ mọ̀ bí tó bá ń jẹ́ pé wọ́n ń gbé bọ̀ ní rural area ní tó bá ti mú diaspora pé ní tó fi ṣe nílùú wọn pé kò ṣe ní tó lè ṣe lẹ́kọ̀ọ́ confam they are coming with heavy security wọ́n bí Fúlàní náà kó jáde ẹni máa kú ni. I'm talking about the diaspora tó fi wá ṣe nǹkan ní ìlú ẹ̀ ní Ondo lẹ́kìtì ní Kwara ní Kogi tó dẹ̀ mọ̀ pé bí a diaspora kankan náà máa tẹ̀lé wọn wá fún event bí a tó bá ti lè ṣe ní Lagos State anywhere tó ti ṣe including Ogun State heavy security ló máa tẹ̀lé wọn convoy èmi witness yẹn nàgbà tá à ń lọ sọ́ndò pẹ̀lú àwọn Ondo authority bàbá bí security attack kan tó kó ṣẹlẹ̀ láàrín bá ṣe ń lọ yẹn heavy security gidi la gbé dání because it was a convoy so wọ́n wà níwájú wọ́n wà láàrin wọ́n dẹ̀ wà lẹ́yìn just in case Nigeria was safe o so we're just about 7 minutes to check out of the program. So pastor tí wọ́n parí nígbà ẹ jọ̀wọ́ ìgbà tí wọ́n lọ ibi ọ̀nà ọ̀dọ̀ aṣímọ̀lówó yẹn lágbà lọ. Ibi ọ̀dọ̀ aṣímọ̀lówó náà gbà lọ kí ni ká wá fìyẹn ṣe ká trace wọn lọ sọ́nà bẹ́ẹ̀. So dákun bá wa solution ṣe. No, ta ló ń sọ fún pé kó dákun kó bá wọn solution ṣe ta ló ń dàrẹ́tẹ̀ sí ok bí a governor ṣáà. No pity you anyway. I'm sorry. No, I don't pity you guys. Ẹ pé governor yín ẹ lọ protest níwájú dé governor ẹ dá gbọ́ ti ìyàwó yìí. Tí a problem kò tí sọ fún nínú igbó yẹn lọ sá lọ ọ̀wọ́n àmì yẹn tó ń lé wọn àtọ̀wọ́n boys ìyàwó tó ń lé wọn so wọ́n sáwọ́ nígbó yẹn kò sẹ́ni tó lè tẹ̀lé wọn. Ẹ gbọ́ kò sẹ́ni tó lè tẹ̀lé wọn wọ́n sá wọnú igbó wọ́n rí wọn tó ń sá wọnú igbó this one is another one o mọ̀wé lélẹ̀ ti ṣẹlẹ̀ o wọ́n pè bí àmọ̀ long bridge àbíbí kan mọ́mí wa yìí follower Yorùbá nation ni wọ́n wà nínú mọ́tò tí wọ́n fi di pé wọ́n ní she could have been kidnapped but wọ́n náà ọmọ yahoo bí àwọn ọmọ yahoo yẹn tó ń lọ ti wọn àwọn yẹn náà ní ẹrù lọ́wọ́ nínú mọ́tò àwọn yẹn ló gbẹ́rù jáde pé níbo ayé àpàrà wá síbí báyìí if not bí àyà ẹ̀ nísìnyí bí àwọn ọmọ ọba sẹ́yìn mẹ́sẹ̀jì mi pé Mr. Koiki ó ti kidnap mọ́mí wa ọlọ́run járe o but ọlọ́run tá à ń sọ yẹn àmọ̀ pé fàbú ni o bá a ṣe ń sọ̀rọ̀ nísìnyí tó bá máa fi dọ̀la tó tún máa fi dọ̀tún la so nothing is changing so mo bẹ̀ gbogbo èèyàn wa nílé mo kàn lè bẹ̀ yín ni o mo kò wọ́n ẹ̀ kúkú ní gbọ́ torí ẹ̀ ń gbọ́ program mo bẹ̀ yín àná náà ló ṣẹlẹ̀ tí mo wéyàn àná ló ṣẹlẹ̀ it happened yesterday ẹ̀jẹ̀ ń play ọdún yẹn tán délẹ̀ àná ló ṣẹlẹ̀. wọlé ní igbó yẹn lọ sí wa kẹ̀kẹ́ tó dé Norway no bẹ́gà ibẹ̀ ni ó ti happen bẹ́gà yes bẹ́gà ibẹ̀ ló ti happen. It was my first time nígbà tó ti ń pariwo láti jẹ this is my first time. ẹ gbọ́ wọ́n ní first wọ́n nígbà tá a ti ń pariwo because àwọn wà lórí program pẹ̀lú wa in the last 2 years ìyẹn mọ́mí wa yìí Nàìjíríà làwọn ń gbé wọ́n ṣe diaspora she was the one involved in this attack by the Fulani terrorists Iba for inward beggar yeah. They are Fulanis. The Fulanis. They are Fulanis. Torí wọn bójú wọn. They are Fulanis. Yorùbá nation come here. They are Fulanis. Then I think she was having a conversation with somebody. Did she send that again to me as well? I
àná ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó boys yẹn tó jẹ́ pé òun náà níbọn lọ́wọ́. ṣẹ́ńgbọ́n èmi ò fẹ́ fi gbẹnu sọ́délẹ̀ ni wọn náà pẹ̀lọpẹ̀ àwọn ìyàwó boys táwọn náà gbé ẹrù dání àwọn èèyàn ló gbẹ́rù síta pé níbo imagine tó bá yẹ pé mọ́tò ìyàwó boy yẹn kò sí lẹ́yìn bus táwọn mọ́mí wa wà náà ní tàn sọ ìkọlà máa sọ nísìnyí they would have been kidnapped. This happened yesterday o àná Sunday ni mo ń sọ yìí o ti church táwọn sọ yẹn ó dà pé yẹn ṣẹlẹ̀ ní Friday mọ́jú Saturday ni o another one tí mo ní mo tẹ̀lé play audio yẹn wọ́n ti send the video yẹn sí mi because yẹn wà very sensitive so there's a lot happening and still a lot is underreported bí ta kàn report náà ni. òun náà sáwọ́ kó fún òun pọ̀ ìsìn ni ọlọ́pàá wa accuse wọn pé níbo ló ti rí bọ́mọdéda wọn náà ní láńsẹ̀nsì ẹ̀ sókòsókò tó máa ṣẹlẹ̀ ṣé pẹ̀lú kan tó wọn Fúlàní yìí ṣe ṣé kọ́ pa àwọn tó nílẹ̀ Yorùbá ni àwọn boys gan ti kàn ránṣẹ́ wọn. láti Long Beach dídá Bàgádà. Bàgà. ibi lọ́rọ̀ ibi gbígbọ́ ẹ̀ I witness it today on Fúlàní ẹ̀ jáde on rọ̀bọ̀ àwọn ní ìdáko tó kọ́ ọ̀dàkọ ẹ̀kọ́ stop lójijì ọkọ̀ rọ̀bọ̀ ọmọ ìyá tó wà níwájú tó gbọ́ ọmọ kékeré ọgbọ́n ẹ̀ ṣubú ní kí ni ẹ̀ ṣẹlẹ̀ ají. Anyway, kọlọ́n Elédùmarè kó jẹ́ kí àwọn bá wa kó bá àwọn gọ́fúnà sọ̀rọ̀ ẹ kó support fún Àmọ̀tẹ́kùn OPC ọlọ́pàá ìbáwá la lọ́lọ́pàá nísìn àwọn la ní IG kọ́ reinforcement sí gbogbo state now especially nílẹ̀ Yorùbá kọ́ roko díẹ̀ sọ́dọ̀ tiwa so that ẹ̀yin tẹ̀ ń pariwo ọmọ wa ni kì í ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká gbé lẹ́kẹ̀ẹ́ lọ sí ìdìbẹ̀ lómi but yet our people are living in danger mo kí gbogbo wa ká tó pàdé ní ìbílẹ̀ bá mọ́ kọ́lọ́n kó jẹ́ ká sun ayọ̀ Ọláyọmí Kóìkí lèmi ń jẹ́ tí gbogbo yín wọ́n sí Kóìkí Media bringing the world closer to your doorstep peace and out mo kí gbogbo alẹ́ nǹkan sí ọ ó ra ẹ̀ la máa sùn ó dàárọ̀ bye for now.